ó kò lówó àkókò ní ohun gbogbo ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ọba tó dá wa gan-an ó dá ohun gbogbo pẹ̀lú àkókò ní ìgbà bíbí ni ìgbà dídàgbà ìgbà kíkú ìgbà kan láwọn máa rákòrò ìgbà kan láti tún padà sí ọ̀run àjùlé kọ́lọ́run má ti jẹ́ ká lọ nírògbàrògbà ká dàgbà ká dògbó òun làdúrà tí à ń gbà. tó nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ti jáde wá o àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wọ́n na wọ́gán Màlàmí wọ́n sì fi ṣe lẹ́yìn ìgbà tó jáde ní inú ọgbà Kùjé àwọn DSS wọ́n tún na ọwọ́ mu ìwé ìròyìn Daily Trust ló ti jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni àjọ kan tó jẹ́ àwọn àjọ eléyìí tí wọ́n jẹ́ ti ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni a ti sọ fún ẹgbẹ́ òṣèlú ADC pàápàá jùlọ agbẹnusọ wọn wípé gbogbo àwọn tó ń sọ tako ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mú ẹ̀rí rẹ̀ wá o tàbí kó o fojú balẹ̀ ẹjọ́ ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi páńpẹ́ ọba mú onímọ̀ ìṣègùn kan dókítà ni o wọ́n fi páńpẹ́ ọba mú nítorí pé ó fi àwọn ìwé kan tó ní í ṣe pẹ̀lú ayédèrú ó fi síta láti fètè ẹ̀gàn pé gómìnà ìpínlẹ̀ Ògùn ìwé ìròyìn Punch ló pọ̀ǹtì ẹ̀ jáde. ẹgbẹ́ alátakò eléyìí tá à ń pìyàmọ́ ní ìpínlẹ̀ Bauchi yóò jẹ́ ẹgbẹ́ eléyìí tí ó jẹ́ kí ìpínlẹ̀ náà kí wọ́n wà lórí ẹsẹ̀ wọn tá ń wíbẹ̀ Àtíkù òun náà lọ sọ ìwé ìròyìn The Nation òun náà ló sì ti sọ. kọ́lọ́run kó gbà wá lọ́wọ́ àṣìṣe o òṣìṣẹ́ ọlọ́pàá kan rèé ó dojú ìbọn kọ àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wà nírònà ó sì mú méjì balẹ̀ nínú wọn ìwé ìròyìn Punch ló pọ̀ǹtì ẹ̀ jáde. àjọ DSS náà ni wọ́n ti bẹ̀rẹ̀ láti gbé Sowore lọ sí ilé ẹjọ́ látàrí ẹ̀sùn kan eléyìí tí ò ní òótọ́ kankan nínú gẹ́gẹ́ bí wọ́n ti wí tí ó fi kan ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch náà ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí o àwọn ọmọ ogun ní ìpínlẹ̀ Borno wọ́n kẹ́fín ààyè kan tó jẹ́ abẹ́ ilẹ̀ tí àwọn Boko Haram tí wọ́n ń já epo sí ìwé ìròyìn Punch ló pọ̀ǹtì ẹ̀ jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí wà níbẹ̀ ni wọ́n ti jẹ́ ó di mímọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Kano ló ti fìdí rẹ̀ múlẹ̀ báyìí látàrí bí ó ṣe ṣe àbẹ̀wò ìyẹn sí Aso Rock ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà àti ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC wọ́n ló ti fìdí rẹ̀ múlẹ̀ báyìí o wípé ọmọ ẹgbẹ́ òṣèlú APC tọkàntọkàn ó ní òun o ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. àìbalẹ̀ ọkàn ó gbalẹ̀ ní ìlú Àbújá pẹ̀lú bí àwọn kọngilá bí wọ́n ṣe dí ojú ọ̀nà fún mínísítà tó ń rí sí ètò ìṣúná wọn ò jẹ́ kó wọlé o nítorí kíni àti nítorí kíni ẹ ó gbọ́ ìwé ìròyìn The Sun ló dì í jáde. àjọ INEC ní a ti yọ orúkọ ẹgbẹ́ òṣèlú PDP SDP kúrò nù àwọn orúkọ eléyìí tí wọ́n fi léde tí wọ́n díje dupò nínú ètò ìdìbò gómìnà eléyìí tó ń bọ̀ ní ìpínlẹ̀ Èkìtì ti ọdún 2026 kí ló fà á ìwé ìròyìn The Nation òun náà ló kọ. ẹ ṣọ́ra yín ẹ yéé fi ọwọ́ ara yín fa ikú ìjọba ìpínlẹ̀ Ògùn ó fi ọ̀rọ̀ ìkìlọ̀ léde o fún gbogbo àwọn olùgbé bẹ́ẹ̀ ni ìjọba ìpínlẹ̀ Èkó àwọn náà tún kéde sétí gbogbo àwọn tó jẹ́ pé tí ọkọ̀ epo tó bá ti ṣubú wọn ò nífẹ̀ẹ́ láti máa lọ gbọ́n epo wọn ni ẹ ṣọ́ra o ìkìlọ̀ yìí náà ló jáde látàrí bí ọkọ̀ epo kan bó ṣe ṣubú ní orí afárá Àpápá ìwé ìròyìn Daily Time ló tì í jáde. bá a kú làádèrè èèyàn òṣùwọ̀n láàyè òun náà ni ìròyìn eléyìí ló sọ nígbà tí ẹni tí ó jẹ́ ìmáàmù àgbà fún ilẹ̀ Ìlọrin tí wọ́n jáde láyé ní ẹni ọdún márùndínlọ́gọ́rin ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. inú bíbí wọn ò fi sẹ́ẹ̀mí rin ọbẹ̀ ní ẹ̀dàn fùfù wọn ò bí ọlọ́wẹ̀ o orí adẹ́tù àbẹ̀wà pẹ̀lẹ́ ìgbà pẹ̀lẹ́ kì í fọ́ bẹ́ẹ̀ ni àwo pẹ̀lẹ́ kì í fàyà o àwọn arákùnrin méjì kan rèé tí wọ́n kọjú àdá dára wọn tí wọ́n sì fi àdá ọ̀hún tí wọ́n fi gba ẹ̀mí lọ́rùn ara wọn ní ìpínlẹ̀ Cross River nítorí kíni ẹ ó gbọ́ ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn ọ̀hún jáde. àjẹbánu ó gbogbo lábẹ́ ìṣàkóso ààrẹ àná Buhari nítorí pé kìí ṣe àyẹ̀wò sí àwọn iṣẹ́ àkànṣe ta ló sọ bẹ́ẹ̀ Barrister Shittu
òun ni ó sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló sì ti sọ. ẹ̀sìn mi kẹ́ẹ̀yẹ́ gbé ìròyìn òfegè ìròyìn tí ò fẹsẹ̀ múlẹ̀ òfúùtù fẹ́ẹ̀ tẹ ìròyìn ẹ̀yẹ́ gbé káàkiri o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn adìhámọ́ra wọn ò ṣe ìkọlù sí àwọn olùjọ́sìn ní ìpínlẹ̀ Kaduna o bẹ́ẹ̀ ni wọn ò jí wọn gbé ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Oyègùn náà ló ti kí àwọn obedient ti ẹ̀ka ìpínlẹ̀ Edo ó ti kí wọn káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú ADC ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí ló ti jáde wá o ìjọba ìpínlẹ̀ Anambra ni wọ́n ti fi páńpẹ́ ọba mú àwọn kan tí wọ́n ń lọ àwọn ènìyàn lọ́wọ́ gbà láti gba owó orí tipátipá lọ́wọ́ wọn ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà níbẹ̀ òun náà ni bàbá kan eléyìí tí wọ́n gba ẹ̀mí ọmọ rẹ̀ ní ìpínlẹ̀ Kano ló ti ń béèrè fún ẹ sábà ń gbé òkú ọmọ òun o ìwé ìròyìn Vanguard òun náà ló kọ̀ròyìn ọ̀hún. àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wa ṣe tí ì gbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé bó bá ṣe ń bọ́ lẹ́pìpìpì láwọn sì máa tẹ̀ sí yín létí a ó máa tẹ̀ sí yín lára o láti jẹ́ kẹ́ ẹ mọ̀ ibi tí ìlú dé dúró àti ohun tó ń ṣẹlẹ̀ káàkiri kọ̀rọ̀kọ́ndọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́sẹ̀ kùkú àti gbogbo ibi yòówù tí ọwọ́jà ìkànnì àti ibi tí a lè mú ìròyìn wá fún yín tí a lè mú wá a ó máa jẹ́ kẹ́ ẹ mọ̀ bó bá ṣe ń lọ ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí láàárọ̀ yìí ẹ kú ojúmọ́ mọ́ ojúmọ́ ò ní tún ti mọ́ ojúmọ́ ire ló mọ́ wa o ojúmọ́ ayọ̀ ló mẹ́yìn náà mo nígbàgbọ́ wípé tẹ́ ẹ bá ti jí tẹ́ ń gbọ́ wá báyìí táwa náà sì lè jí ta lè tún ga ẹnu sí máìkì ó di ganu bẹ́ẹ̀ báwa bá ṣe ń ganu ẹ̀yin náà kẹ́ ẹ máa ga etí sí o níbi yòówù táfẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé ẹ kú ojúmọ́ láàárọ̀ yìí sà ẹ kú ojúmọ́ láàárọ̀ yìí mà ẹ kú ojúmọ́ ẹ̀yin ọ̀rẹ́ ojúmọ́ mọ́ olówó gbówó oníkẹ̀kẹ́ òwú gbé kẹ̀kẹ́ òwú bẹ́ẹ̀ ni alágàdá ogun gbé agàdá ogun àwa náà àtìlé tipátipá bí ẹni akàn lérè bí ẹni afèrè kan ní ìkànnì wa níbí láti máa mú ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn èyí tí ò lẹ́jà ń bá kàn nínú láti máa mú wá ṣe etí ìgbọ́ yín ìkànnì alàlújálẹ̀ ń gbọ́ o ìkànnì kọkàndínníàádọ́rùn-ún pẹ̀lú ìyànmọ́sí tó gbé òókan pọ̀n ìlú òkè o látakàn mọ́lẹ̀ sí níjọba ìbílẹ̀ kájọlà láwà tá a ti ń dún tá a ti ń kùn tá a ti ń dún yomoyomo ṣe ti gbogbo ọmọ ẹ̀dá ayé ẹ yí sókè ẹ jẹ́ kó máa kọ ẹ jẹ́ kó máa já lálálá káàkiri ilé epo ẹ yí sókè gbogbo àwọn tí wọ́n ń bẹ ládùúgbò yín ẹ jẹ́ kí wọ́n jàǹfààní rẹ̀ torí wípé ìròyìn ó ṣe kókó fún ìgbáyégbádùn ọmọnìyàn láti mọ ibi tí àwọn nǹkan tó dé dúró àti láti jọ mọ̀ wípé báyìí là á ṣe léyìí kámádé ìnàpẹ́nu òní yìí yóò sàn wá síre o òní ọjọ́ ìṣẹ́gun a ó ṣẹ́gun ọ̀tá bẹ́ẹ̀ ni a ó rẹ̀yìn òdì ní gbogbo ọ̀nà wa gbogbo àwa la máa lékè téńté báyìí nígbà ṣe lórí omi àtàní máa ń lékè òrùlé àwa la máa lékè gbogbo àwọn abínú ẹni àwọn pẹ̀gànpẹ̀gàn tí wọ́n ń ṣàwẹ́ ẹ̀dẹ́ kólóbó àwa la máa lékè wọn láṣẹ Ìdùmarè abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ dùnú ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìgbéga ojúmọ́ ìṣerere òun náà lójúmọ́ tó mọ́ èmi lónìí mo mọ̀ pé ojúmọ́ ayọ̀ náà ló mọ́ ẹ̀yin náà láàárọ̀ yìí ojúmọ́ tó wá mọ́ wa lónìí ojúmọ́ ìdùnnú náà ni ọ̀jẹ̀ délẹ̀ o akínyìn káàbọ̀ sí ìkànnì alára àgbàyídá ìkànnì Super 89.1 FM iṣẹ́ alákalẹ̀ sí ìjọba ìbílẹ̀ kájọlà ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Òkè ò gangan òun náà la kẹ̀tẹ̀ ń fẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ rèé orílẹ̀-èdè Nàìjíríà fáwọn tó bá ń gbọ́ wa ní ilẹ̀ òkèrè bí ó ṣe àmbásádọ̀ Ọlárẹ̀wájú Álímì ló kọ́ mi o ẹ lẹ́mbẹ̀ wọn ẹ kú kalẹ̀. ẹ kú kalẹ̀ ẹ máa bọ̀ wá lójú òpó ayélujára Super FM òkè o níbẹ̀ ni ìmọ́lẹ̀ Facebook ìkànnì iléeṣẹ́ wa níbí ló ti mọ́lẹ̀ gbayawo tí ò sì lẹ́jà ń bá kàn nínú Super FM òkè o bẹ́ẹ̀ ni lórí Radio Garden Super 89.1 FM ẹ sì tún lè wò ó ojú òpó abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ ká ṣe kínní ọ̀hún papọ̀ ọ̀rọ̀ kò bá lẹ́jọ́ nú káwọnú ìwé ìròyìn ọ̀hún náà ló kù nítorí pé tá a bá ti débi iṣẹ́ ṣíṣe là á ṣe é adéèdè ẹ̀yìn má sìn àgbà ọ̀lẹ ní àwọn àgbàlagbà ní ilẹ̀ Yorùbá ni wọ́n pe irú wọn o tá a bá sì ti débi kínní ọ̀hún báyìí
ká ṣe kinní yẹn fúnra wa lókù. nínú ọ̀bálẹ́jọ́ nù. nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló ti jáde wá o. àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wọ́n tún fi gbòòrò òfin gbé Màlàmí lẹ́yìn ìgbà tó jáde ní ọgbà ẹ̀wọ̀n Kùjé. àwọn àjọ amúnimádà EFCC ní òwúrọ̀ ọjọ́ àná ni wọ́n fi páńpẹ́ ọba mú Màlàmí nígbà tó wà ní ẹ̀gbẹ́ ìyàwó àti ọmọ rẹ̀. oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n kà sí ẹni náà lọ́rùn o. gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní ó lẹ́bọ lẹ́rù àti wípé ó ti jẹ iyán kan gbá, ó sì ti ta ṣàgẹ̀rẹ̀ pẹ̀lú owó tí wọ́n ṣíṣe lọ́rùn tó jẹ́ ìpàṣípàyọ owó tí iye rẹ̀ tó $500 mílíọ̀nù ni wọ́n sọ wípé Màlàmí ó ti ṣe ríboríbo. ní kété tí Màlàmí tó jáde kúrò nínú ọgbà ẹ̀wọ̀n Kùjé ní àwọn àjọ DSS ni wọ́n tún fi fẹ́síkù ni wọ́n fi wò ó, ni wọ́n ní ìwọ kọ́ rèé, wọ́n ní òun náà ni wọ́n bá tún fún páńpẹ́ ọba mú. wọ́n ní ó lẹ́jọ́ jẹ́ nítorí wípé oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n fi kàn án, èyí tó sì ti ta ṣàgẹ̀rẹ̀ tó tàpá sí òfin orílẹ̀-èdè Nàìjíríà. àti àwọn ẹ̀sùn yìí òun ló ní í ṣe pẹ̀lú ìwà àjẹbánu àti ìpàṣípàyọ owó, lílọ́rí owó òlú gba ibòmíì lọ. tẹ́ bá gbàgbé, Abubakar Malami ló jẹ́ agbẹjọ́rò àgbà àti ẹni tó ń rí sí ètò ìdájọ́ tó sì tún jẹ́ mínísítà fún ètò ìdájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. nígbà kan ànárí nínú ọ̀rọ̀ rẹ̀ ni àwọn àjọ EFCC yìí ni wọ́n ti lọ́ọ̀dì owó kan mọ́ lẹ́sẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́papọ̀ àwọn àjọ amúnimádà EFCC. wọ́n jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn ẹ̀sùn yìí ó gbọ́dọ̀ wí tẹnu rẹ̀, ó sì gbọ́dọ̀ kà bòròbòrò báwo ló ṣe ṣe àti pé níbo ni ó gbé owó ọ̀hún pamọ́ sí o. kó wí ká gbọ́, tó bá lè wí àwíjàre. ìwé ìròyìn Daily Trust ló ti ìròyìn jáde o, ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni àfikún ìròyìn eléyìí tó ọkà náà ni èmi náà máa mú mọ́ báyìí, níbi tí ọ̀rọ̀ ti jáde láti àkàtà àjọ DSS tí wọ́n ti jẹ́ ó di mímọ̀ wípé látàrí ìròyìn eléyìí tí wọ́n ta kọ́sọ́ síta wípé ọwọ́ ti ba Màlàmí. wọ́n ní tí ọ̀bálẹ́jọ́ jẹ́ kò ní í ṣeé ṣe o kó jẹ́ pé àjọ DSS wọ́n wàá palẹ̀ Màlàmí mọ́. wọ́n ní lára àwọn ẹjọ́ tó ní jẹ́ òun náà ni wípé ǹjẹ́ yìí mọ̀ wípé Màlàmí ní ilé rẹ̀ kan eléyìí tí ó fìdí kalẹ̀ sí ìlú Benin Kebbi. wọ́n ní ẹ wò ó níṣe ni Màlàmí ló kó àwọn ohun ìjà olóró eléyìí tí ó pọ̀ bí ìbọn bí àwọn àdó eléyìí tó máa ń bú gbàmù. òun náà ni ẹ sọ pé ó pààrọ̀jọ sínú ilé rẹ̀ lélẹ́yìí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ àjọ EFCC tí wọ́n fọwọ́ bá àwọn náà ni wọ́n fi tó àjọ DSS létí wípé ẹ wá wò ó inú ilé rẹ̀ tó wà yìí àwọn ìbọn lọ́lọ́kan òjọ̀kan, àwọn ìbọn eléyìí tó jẹ́ pé èèyàn ò lè máa rí lọ́wọ́ èèyàn lásán tí ẹ bá ṣe àwọn ẹlẹ́ṣọ́ ààbò eléyìí tí wọ́n jingiri. wọ́n ní kí ni àwọn ìgbésẹ̀ eléyìí tó ń gbé láti jẹ́ kí ó kó àwọn ìbọn yìí pamọ́. wọ́n ní kí tí kìí bá ṣe pé ó ti ń múra àti máa pìyàmọ́ àwọn nǹkan bíi ohun ìjà ológun eléyìí tí ó fi ṣe ìkọlù sí orílẹ̀-èdè wa Nàìjíríà nínú àyẹ̀wò eléyìí tí wọ́n wá ṣe. wọ́n ní ìjẹ́ yìí mọ̀ wípé àwọn ti ń fún gbọ́ wípé Màlàmí ó ti ń ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn agbésùnmọ̀mí kan tí wọ́n wà ní ilẹ̀ òkèrè láti kọjú orílẹ̀-èdè Nàìjíríà. nínú ìwádìí eléyìí tí wọ́n ṣe òdẹ́ni àti jọ́ di mímọ̀ wípé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pààrọ̀ ilé rẹ̀ àwọn àjọ EFCC ní wọ́n bá kan àwọn ìbọn yìí tí wọ́n kó jọ àti àwọn ọta búkúbúkú tó ti wà níbẹ̀. wọ́n ní lẹ́yìn èyí ó ní àjọ EFCC ní àní ẹ bá fi tó àwọn àjọ DSS létí pé where you are wọ́n láwa rèé ó yẹ wá lọ yẹ ilé rẹ̀ wò. nígbà wọ́n sì débẹ̀ òun náà ni wọ́n rí i pé ìbọn mọ̀ rèé àwọn ìbọn eléyìí tó máa ń fọ ìbò lẹ́nu òun náà ni ẹ sọ pé wọ́n bá nínú ilé rẹ̀. lẹ́yìn èyí òun náà làjọ DSS wọ́n ti á wá ń sọ tí ń pẹlẹngọ. wọ́n ní lẹ́yìn ìgbà tí ó kú òní ọgbà àtúnirọ Kùjé òun náà lọ́wọ́ bàbá wípé òní lọ èyàn gbúdọ̀ fírù rẹ̀ lẹ̀ kọ́ lọ o wá wí tẹnu rẹ̀ kí ni nǹkan tí o fẹ́ fi ìbọn ọwọ́ rẹ̀ ṣe. àwọn nǹkan tí wọ́n bá nu ilé rẹ̀ yìí ọ̀sà ní nǹkan tí o fẹ́ fi ṣe bóyá ètò ààbò kan wà tó o fẹ́ pe amọ̀ kalẹ̀ tó fi jẹ́ pé àwọn ìbọn yìí ó wà lẹ́lẹ́jẹ̀ wọ́n tó jẹ́ pé àwọn ìbọn téèyàn máa ń bá lọ́wọ́ àwọn èèyàn tó jẹ́ pé àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n jingiri àwọn grade 1 guard òun náà ni wọ́n máa ń lòrú àwọn ìbọn yìí owó
ọmọ sọ̀rọ̀ ẹnu rí ó bò ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn kọ́ ló ń ṣàánú wa o. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí ló ti jáde wá o dókítà kan rèé ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti fi sí gbàgà báyìí nítorí wípé ó fi àwọn ìwé ayédèrú ṣọwọ́ nípa ìpínlẹ̀ Ògùn ó sì tún fi ètì ẹ̀gàn ó fi pe gómìnà ìpínlẹ̀ Ògùn lọ̀rọ̀ bá bẹ́yìn mọ́ ọ̀rọ̀ bẹ́yìn yọmọ lọ́wọ́ o ìwé ìròyìn Punch ni ó Punch rẹ̀ wọ́n jáde ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé dókítà kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adétóun Ọ̀nàjọbí ẹni tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Just Adétóun nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde láti inú ìwé ìròyìn Punch ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ yìí pé wọ́n ti fi páńpẹ́ ọba mú dókítà yìí nítorí wípé ó fi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìwé ayédèrú ó fi sí ìta àti wípé ó fètè ẹ̀gàn pé gómìnà ìpínlẹ̀ Ògùn ó sì tún sọ àwọn ọ̀rọ̀ tí kò dára nípa ìjọba tó wà lóde ní ìpínlẹ̀ Ògùn ẹ̀sùn oníga mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kà sí lẹ́sẹ̀ o ẹ̀sùn ọ̀hún ló ní ṣe pẹ̀lú oríṣiríṣi àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé àti píparọ́ mọ́ ìjọba ni wọ́n fi kàn ó nínú ọ̀rọ̀ tí kọmíṣánná fún ètò ìdájọ́ ní ìpínlẹ̀ náà tó fi léde Olúwaṣínà Ògúngbadé òun ni ó fi ọ̀rọ̀ náà léde nínú ojú òpó ayélujára X ló ti jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ tí Adétóun tó fi síta yìí òun ni ó ti di ohun àpérò fún gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn èyí tó sì jẹ́ wípé irọ́ àti ọ̀rọ̀ tí kò fẹsẹ̀ rinlẹ̀ òun ni ọ̀rọ̀ náà o tẹ̀ bá gbàgbé nígbà tí gbajúgbajà abẹ̀ṣẹ́kù bí òjò tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ọmọ orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè ni ìyẹn Anthony Joshua tó fi ní ìjàmbá ọkọ̀ nínú oṣù kejìlá ẹni tó jẹ́ dókítà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adétóun Ọ̀nàjọbí yìí òun ló bọ́ sí ìgboro ayé tó sì ṣàlàyé pé ìjọba ìpínlẹ̀ Ògùn wọn ò gbé àwọn ọkọ̀ tó máa ń gbé àwọn tí wọ́n bá ní ìjàmbá ìyẹn ambulance tó máa ń gbé wọn láti tètè fún wọn ní ìtọ́jú ó ní kò sí àwọn ọkọ̀ yìí ní àwọn ilé ìwòsàn ní ìjọba ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bó ṣe wí kò tún dúró níbẹ̀ o ó tún ṣàlàyé pé gómìnà ìpínlẹ̀ Ògùn ó fi ọ̀rọ̀ ìgbáyégbádùn àwọn ènìyàn rere ìpínlẹ̀ Ògùn ó fi kalẹ̀ ó sì ń lọ ń kópa níbi ètò wẹ̀jẹwẹ̀mu àti patí ní orílẹ̀-èdè Ghana débi wípé ó tún fún àwọn ènìyàn lóyún ọ̀rọ̀ yìí ó gbẹnu tán o èyí ni ó fà o tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí nípa dókítà yìí kó tó di pé wọ́n fi gbòòrò òfin wọ́n fi gbé e ó ti wà ní akóló àwọn ọlọ́pàá báyìí tó sì ti ń wò kánbónkánbó bẹ́ẹ̀ òkété inú ayanran ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló ti jáde ò nípa online ló wà ó lè sọ̀rọ̀ bó ṣe wù ẹ́ kìí sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ àwọn àjọ kan náà ni a ti sọ̀rọ̀ jáde báyìí tí wọ́n sì ti jó di mímọ̀ wípé agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ADC kó wá sọ gbogbo àwọn ẹ̀sùn eléyìí tí ó fi kan ààrẹ Bọ́lá Tinubu àbíkẹ́ kó fojú ba ilé ẹjọ́ àwọn àjọ kan ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà fún àjọ kan eléyìí tí ó mójútó ìlanilọ́yẹ̀ nípa ọ̀tọ̀ àṣà lórílẹ̀‐èdè wa Nàìjíríà Nigerian National Institute for Cultural Orientation NICO ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà fún Abíọ́dún Àjíbóyè òun náà lọ́mọ̀ ti sọ̀rọ̀ tó ní ẹ wò àti agbọ́ o àwọn ọ̀rọ̀ tí ń jáde tó ti ń takọ́sọ sí ìgboro ayé wípé nípa ètò àtúntò táàrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà tó ń ṣe sí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè yìí táwọn kan sọ wípé ààrẹ mọ̀ọ́mọ̀ ń ba ipa àti ìlànà eléyìí tó yẹ kí orílẹ̀‐èdè Nàìjíríà kó fi máa gòkè àgbà lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé wọn láàrẹ mọ̀ọ́mọ̀ ń bà á jẹ́ ni ọ̀rọ̀ yìí òun náà ló jáde láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àjọ ọ̀hún tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wo ẹ má dáwọn èèyàn lóhùn o ọ̀rọ̀ yìí òun náà ni a fi fẹ́ máa ṣì àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà náà fẹ́ máa ṣì wọ́n lọ́nà Àjíbóyè eléyìí tó sọ̀rọ̀ níbi ètò kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ lójú òpó móhùnmáwòrán tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà National Television Program òun náà ló ti sọ lánàá òde yìí níbẹ̀ òun náà ló ti sọ̀rọ̀
tako ẹni tí ó jẹ́ akọ̀wé ìfiléde ìyẹn fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Bọ́lájí Abdullahi òun náà ló ti fi àsìkò yìí ló ti fi ń sọ̀rọ̀ wípé ìṣèjọba ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà níṣe ni ààrẹ mọ̀ọ́mọ̀ ń ba ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà níṣe làárẹ̀ mọ̀ọ́mọ̀ ń fi ẹ̀gbẹ́ rẹ̀ ní fi ń wọ́n ògiri o nítorí pé ó gbọ́ àwọn nǹkan tá ààrẹ ń ṣe bí ìgbáyé gbádùn kò ṣe ní sun àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bọ̀ òun náà ni ipa tí ààrẹ ń kó ó ti á wá sọ̀rọ̀ àbí òun náà ni Ajíbóyè sọ ó ní ẹ wò ó àwọn èèyàn bíi Abdullahi yẹn ó yẹ kéèyàn ó mú wọn pẹ̀lú ọ̀rọ̀ wọn ni wípé ntòwí ìjọ lẹ́rìí fún un wípé níṣe ni ààrẹ mọ̀ọ́mọ̀ ní ba ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ẹ̀sùn míì kódà ó tún fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ wípé níṣe ni wọ́n tún ṣe ìwà àjẹbánu tí wọ́n sì ń ṣe ìdúnàádúrà pẹ̀lú ilẹ̀ òkèrè láti jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà kó máa fẹ̀gbẹ́ wọn gírí sí i nínú ọ̀rọ̀ eléyìí tó sọ yìí náà ni Ajíbóyè ló ti á wá sọ̀rọ̀ wípé ó dáa pọ̀ kò sí ewu nínú kéèyàn ó béèrè àkóyawọ́ nípa ètò ìjọba orílẹ̀-èdè ó ní ṣùgbọ́n tó bá ti á wá lẹ́rìí dání ó ṣeé ṣe o kéèyàn ó fojú ba ilé ẹjọ́ oròbọ̀ ńláyìn ló wà àbí ó lè sọ̀rọ̀ bó ṣe wù ọ́ ó jẹ́ tètè kẹ́rìí jáde tó bá kẹ́rìí jáde wò ìpàdé di ilé ẹjọ́ ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí ló ti jáde wá o ọlọ́pàá kan rèé ó ṣínà bọ́bo àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wà nírònà kí ló ṣẹlẹ̀ àti pé kí ló bí èyí wá ọ̀rọ̀ yìí ní ìbéèrè tó ń jà ràn níkùn gbogbo àwọn tí wọ́n fojú ṣẹ̀yà àtàrí níbi ìròyìn yìí o ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka títí ìpínlẹ̀ Rivers ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti fi páńpẹ́ ọba mú ọ̀kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Inspector Victor Ukwu Inspector Victor Ukwu yìí ni wọ́n sọ wípé ó ṣínà ìbọn bo àwọn akẹgbẹ́ rẹ̀ méjì tí wọ́n jọ wà ní ẹnu iṣẹ́ nírònà iléeṣẹ́ ọlọ́pàá wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n wà ní ẹnu iṣẹ́ pẹ̀lú àwọn ọmọ ogun tí wọ́n pe orúkọ wọn ní 14 Police Mobile Force ní Yola wọ́n wà ní ẹnu iṣẹ́ pẹ̀lú àwọn ọmọ ogun tí wọ́n sì ń ṣiṣẹ́ tí wọ́n yàn láàyò ṣùgbọ́n ṣàdédé ni Inspector Victor Ukwu ni ó ṣínà ìbọn bo àwọn akẹgbẹ́ rẹ̀ tí orúkọ ẹni àkọ́kọ́ ń jẹ́ Inspector Ibrahim Sani àti Inspector Daniel Dauda àwọn méjèèjì yìí ni Inspector Victor Ukwu ló dojú ìbọn kọ o wọ́n sọ wípé ó yìnbọn mọ́ ọ̀kan ní orí ó sì yìnbọn mọ́ ọ̀kan ní ọrùn gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bó ṣe wí ìyẹn Grace Nrenge Koko ó jẹ́ kó di mímọ̀ wípé ní kété tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti gbé àwọn tí wọ́n lùgbàdì ìbọn yínyìn yìí wọ́n ti gbé wọn lọ sí ilé ìwòsàn ní dìgbàdìgbà wọ́n sọ wípé ojú ẹsẹ̀ ni ọ̀kan tẹrígbàsọ níbi tó ti ṣínà ìbọn bò wọ́n nígbà tí èyí tí ìbọn bá lọ́rùn wọ́n sì gbé òun lọ sí ilé ìwòsàn tó ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ wọ́n ṣàlàyé síwájú sí wípé ìdí àti ìtumọ̀ tó fi kọjú ìbọn da àwọn akẹgbẹ́ rẹ̀ òun ni kò tí ì yé ẹnikẹ́ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní òwúrọ̀ ọjọ́ ìsinmi ọjọ́ àìkú ọjọ́ 18 oṣù kínní ọdún 2026 iṣẹ́ ìwádìí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bó ṣe fi léde ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde o tó ti ní bá a kúlà á dèrè èèyàn ò sunwọ̀n láàyè níbi tí ìròyìn ti gbé wípé ẹni tí ó jẹ́ ìmáàmù àgbà fún ìlú Ìlọrin náà ni ó ti jáde láyé ní ẹni ọdún márùndínlọ́gọ́rin lókè èèpẹ̀ ẹni tí ó jẹ́ ìmáàmù àgbà ti ilẹ̀ Ìlọrin Sheikh Muhammad Bashir Saliu òun náà ni ó ti jáde láyé òní ẹni ọdún márùndínlọ́gọ́rin lókè èèpẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn sì ti jáde láti ààfin emir ti ilẹ̀ Ìlọrin náà ni ọ̀rọ̀ ti jáde o tí wọ́n sì ń jó di mímọ̀ wípé àgbààfà yìí òun náà ni ó ti jáde láyé o ní ẹni ọdún márùndínlọ́gọ́rin àgbààfà yìí náà ni wọ́n bí ní ìlú Ìlọrin tó jẹ́ olúùlú ìpínlẹ̀ Kwara Sheikh Muhammad Bashir ló sì fi ọ̀pọ̀lọpọ̀ ilé ayé rẹ̀ ló fi ṣe ìsìláàmù tó sì fi ẹ̀mí rẹ̀ àti gbogbo nǹkan tó ní tó fi sin
ìlú Ìlọrin o lẹ́yìn kíkọ́ ẹ̀kọ́ àti kíkọ́ ọ̀yàn fífi ẹ̀mí Ọlọ́run láti fi bá àyàn lò òun náà ni bàbá yìí ló fi lo ìgbésí ayé rẹ̀. Bàbá yìí náà ni wọ́n yàn gẹ́gẹ́ bí ìmáàmù àgbà fún ilẹ̀ Ìlọrin ní ọdún 1983 tó sì di ipò ọ̀hún mú fún 40 ọdún ó tún lé látìkò eléyìí tí bàbá yìí tó jẹ́ ìmáàmù fún ilẹ̀ Ìlọrin náà ni ó lo ìmọ̀ eléyìí tí Ọlọ́run ọba Allah tí ó jogún fún un láti fi kó àwọn ènìyàn mọ́ra àti fi láti kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àti láti fún àwọn èèyàn ní ìmọ̀ tó ti jẹ́ pé lára àwọn tí wọ́n lè sọ wípé ó gba nǹkan mọ́ra nínú àwọn ẹlẹ́sìn Islam ọ̀kan pàtàkì òun náà ni bàbá yìí. Ọ̀rọ̀ eléyìí tó jáde láti ààfin ẹ̀mí àti ilẹ̀ Ìlọrin òun náà nù lẹ́yìn èyí òun náà ni wọ́n jẹ́ ó di mímọ̀ wípé bí ètò àti ìsìnkú ẹ̀mí àti ilẹ̀ Ìlọrin bí ó bá ṣe lọ wọ́n máa fi léde láìpẹ́. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà lọ́kọ́. tó nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ti jáde wá òkè mu ní pápápá ká tó lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa. Àwọn ọmọ ogun ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Borno ni wọ́n ti kẹ́fín ibi tí àwọn Boko Haram tí wọ́n ń kó oríṣiríṣi nǹkan pamọ́ sí bí epo àti àwọn nǹkan tí wọ́n fi ń tọ́jú ara wọn àti àwọn nǹkan míì lábẹ́ ilẹ̀ ni wọ́n ní wọ́n ń kó sí o. Iléeṣẹ́ ọmọ ológun ẹ̀ka títí ìpínlẹ̀ Màdúgùrí ni wọ́n ti jẹ́ kó di ìpínlẹ̀ Borno ní ìlú Màdúgùrí ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti kẹ́fín ààyè kan o tí àwọn Boko Haram ikọ̀ ọmọ ogun afẹ̀míṣòfò ni tí wọ́n ń kó oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ń lò sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìwé ìròyìn Punch tó gbé jáde. Ààyè tí wọ́n ní wọ́n ti kẹ́fín ibi tí wọ́n ń kó nǹkan pamọ́ sí yìí ni wọ́n pe orúkọ ìlú ọ̀hún ní Tumbuntuku ni wọ́n sọ ọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọmọ ológun ní ìpínlẹ̀ náà àti àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ tí wọ́n pe orúkọ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ wọ́n ní Operation Kadinka. Lieutenant Colonel Ubasani òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ tó sì ṣàlàyé pé oríṣiríṣi àwọn iṣẹ́ ìwádìí nígbà tó ń lọ lọ́wọ́ ni wọ́n rí abẹ́ ilẹ̀ kan tó jẹ́ aṣálẹ̀ ilẹ̀ tí wọ́n sì gbẹ́ ilẹ̀ ọ̀hún débi tó lápẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n ń kó pamọ́ síbẹ̀ o bí ohun ìjà epo àti nǹkan tí wọ́n fi ń ṣe ìtọ́jú ara wọn. Wọ́n sì ti kẹ́fín rẹ̀ báyìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe fi léde. Ẹ lọ mú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí kẹsì rí ẹ̀ níbẹ̀. Jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa. Ìgbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀. ìlú Ìpàpọ̀ níjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú yóò ní ìmáàmù títún àjọ ìmáàmù àgbà ìlú Ìpàpọ̀ lọ́jọ́rú Wednesday ọjọ́ 21 oṣù kínní ọdún yìí 21/1/2026 ní gbàgede àfẹ́lẹ́ ipò tilẹ̀ Ìpàpọ̀ aláìlú ọba Yèkínní Àdìsá Adémọ́lá Abíóyè kejì ní dédé agogo 10 òwúrọ̀ 10 a.m. prompt Ọlọ́run ní yẹnisípò Àfáà Fatai Adépọ̀jù Afẹ́nifẹ́re ní ẹlẹ́yìnpọ̀ àti àwọn àgbààgbà fáà ni wọ́n wé láwà ní ìmáàmù títún ìlú Ìpàpọ̀ náà fún àwọn àlejò pàtàkì ọjọ́ náà ní Chief Barrister Ahmed Rajisan bákan náà Imam Abdulkareem Ọlájọrí Imam àgbà ìlú Ìṣẹ́yìn àti Chairman Supreme Council of Islamic Affairs Òkè Ògùn chapter bákan náà níkàlẹ̀ lọ́jọ́ náà ní bàbá wa ìmáàmù ti ìlú Òtú Imam Dagadiu Absalam Ayọ̀dàbọ̀ oníwàásí ọjọ́ náà ní Sheikh Abdulrafiu Ọlọ́kọ́ láti ìlú Ṣakí olùkéde Malam Amsat oníwàásí àgbà ìlú Ìpàpọ̀ ló ń kéde. Ìkéde pàtàkì yìí up NSPT èyí ni àgbáríjọpọ̀ ẹgbẹ́ aránṣọ Nigeria Society of Professional Tailor NSPT ẹ̀ka ti ìlú Òkè-Ò ni wọ́n fi ń pe gbogbo èèyàn síbi àjọ̀dún ẹlẹ́ẹ̀kejì irú rẹ̀ eléyìí tí yóò wáyé ní ọjọ́ 21 oṣù kínní ọdún tí a wà yìí ní pápá ìṣeré MTD Barak Òkè-Ò bẹ̀rẹ̀ láti aago 10 òwúrọ̀. Lára àwọn ètò tí yóò wáyé níbẹ̀ ni ìbúra fún àwọn olóyè ẹgbẹ́ tuntun fashion show náà ò ní gbẹ̀yìn. Àwa ń fi àsìkò yìí sọ fún gbogbo ènìyàn wípé gbígba fọ́ọ̀mù fashion show náà sì ń tẹ̀ síwájú. Ẹ lè kàn sí alága ẹgbẹ́ Mr. Rufai Arase. Àwọn àlejò pàtàkì tí a ń retí ń bẹ̀ ni Honourable Shina Oyedeji Oshine pẹ̀lú Honourable Musbau Action. Aago 10 òun ni àjọ̀dún náà yóò bẹ̀rẹ̀. Ẹ má gbàgbé o. Olùkéde alága ẹgbẹ́ Mr. Rufai Arase
àti gbogbo ìgbìmọ̀ àjọ̀dún lápapọ̀. ẹ títí sí ìkéde pàtàkì yìí lórúkọ gbogbo ọmọ ilé abẹ́ríwọlé ni a fi ń kéde tí a sì ń pe gbogbo ọmọ ilé abẹ́ríwọlé síbi àjọ̀dún tóun ti ìpàdé pàtàkì tí wọ́n ti pe àmọ́ sí ọjọ́ àìkú ọjọ́ Sunday ọjọ́ 25 oṣù kínní ọdún 2026 ní Agbe ilé abẹ́ríwọlé Ìṣẹ́mi Òkè Òní. Ètò náà yóò ti wáyé ní déédéé agogo 10 òwúrọ̀ ni yóò sì máa gbéra sọ. À ń fi àsìkò yìí rọ gbogbo ọmọ ilé abẹ́ríwọlé pé kí wọ́n péjú pésẹ̀ síbi àjọ̀dún tòun ti pàdé náà. Ilé Agbe wá o, àṣẹ olùkéde ọ̀nàrẹ́bù Kẹ́hìndé Eléjìrẹ́ ló ń kéde. ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ajímúná ìròyìn àjímúná ó sì ń tẹ̀ sí ọwọ́ iwájú bí ó ṣe ẹ̀já máa tẹ̀ wájú nínú àwọn ìròyìn ló jáde nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa. Ìròyìn eléyìí òun náà ló wà ó láti ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Kánò, gómìnà Abba Kabir Yusuf, níbi tí wọ́n ti jẹ́ ó di mímọ̀ wípé gómìnà náà ló ti fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí tó sì ti fi ọ̀rọ̀ lélẹ̀ wípé òun ò ọmọ ẹgbẹ́ òṣèlú APC tọkàntọkàn ní òun lásìkò yìí. Gómìnà ìpínlẹ̀ Kánò, gómìnà Abba Kabir Yusuf, òun náà ni ó ti gbé ìgbésẹ̀ akin lánàá òde yìí látàrí bó ṣe ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Gómìnà tó jẹ́ kó ti fi ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party tó ti fi sílẹ̀ NNPP láti ìgbà yìí wá, tó sì jẹ́ pé ẹgbẹ́ ọ̀hún náà ló gbé wọlé gẹ́gẹ́ bí gómìnà lọ́dún 2023 lẹ́yìn tí òun àti ẹni tí ó jẹ́ aṣáájú nínú ẹgbẹ́ òṣèlú náà tẹ́lẹ̀ Rabiu Musa Kwankwaso eléyìí tí wọ́n ti jọ pín gàárì lásìkò yìí. Yusuf náà ló ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ní Aso Villa ní ìlú Àbújá lánàá òde yìí gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó jáde. Lẹ́yìn èyí náà ni wọ́n ní ó tún ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ẹni tí ó jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC ọ̀jọ̀gbọ́n Nentawe Yewada ní alẹ́ àná. Bákan náà gómìnà òun náà ló gbé àsíá eléyìí tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú NNPP ló gbé kúrò ní ilé ìjọba eléyìí tó wà ní ìpínlẹ̀ Kánò, ìyẹn ní ọ̀sẹ̀ tó kọjá lẹ́yìn ìgbà tó kéde wípé òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ní dédé aago 4 ìrọ̀lẹ́ àná òun náà ló balẹ̀ bàgẹ́ sí Aso Villa lánàá òde yìí ní dédé aago 4 ìrọ̀lẹ́. Lẹ́yìn èyí òun náà ló sì ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu, lélẹ́yìí tí ó jẹ́ pé ẹni tí ó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ìyẹn fún ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà Fẹ́mi Gbàjàbíàmílà, òun náà ló ṣe alátọ̀nà rẹ̀ bó ṣe wọlé tọ̀ bàbá. Ṣùgbọ́n gbogbo tí wọ́n sọ ní ìpàdé náà wọ́n ní ìkankan bẹ̀ wọn ò fi síta o. Nígbà tí gómìnà náà tí ó fi Aso Villa sílẹ̀, wọ́n lòun náà fi ọ̀rọ̀ léde látàrí ìpàdé tóun àti bàbá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jọ ní papọ̀. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ní táwọn èèyàn fi mú fílẹ̀ tí wọ́n sì fi mú kó òun náà ni wípé gbogbo ọ̀rọ̀ tí wọ́n jọ sọ náà ojú pé bí wọ́n ṣe ìkéde àti ìfanilọ́wọ́sókè wípé ó ti di ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Àwọn igun kan eléyìí tí ó súnmọ́ ẹni tí ó jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC Yewada anáà tí wọ́n jẹ́ ó di mímọ̀ wípé eléyìí náà ní ìgbésẹ̀ láti jẹ́ kí wọ́n lè kéde wípé ó ti kúò nínú ẹgbẹ́ òṣèlú NNPP ó sì di ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Nígbàtí ó parí ìpàdé ọ̀hún ló wá yọjú sí ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún náà tún ṣèpàdé. Ṣùgbọ́n gbogbo tí wọ́n ṣe ìpàdé dé lórí àwọn oníròyìn wọn ò tí ì rí kankan kọ o. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún o. Nínú ìwé ìròyìn Punch ni ìròyìn yìí ti jáde wá o. Bẹ́ẹ̀ ni ìwé ìròyìn The Sun òun náà tún dì í pẹ̀lú okun kẹ́kẹ́kẹ́ àìbalẹ̀ ọkàn ó gbalẹ̀ ní ìlú Àbújá pẹ̀lú bí àwọn ẹgbẹ́ kọngilá àwọn agbaṣẹ́ṣe bí wọ́n ṣe dí ojú ọ̀nà èyí tí mínísítà fún ètò ìṣúná fún ọ̀rọ̀ ìpínlẹ̀ tí ó gbà wọ inú ọ́fíìsì rẹ̀ wọ́n dí ojú ọ̀nà pa wọn ò sì jẹ́ kó wọlé. Ọ̀rọ̀ náà ló bá dé bọ́ọ̀ lọ yá mi nígbà tí àwọn agbófinró wọ́n yìnbọn sókè kùkẹ̀. Ìwé ìròyìn The Sun ó ti jábọ̀ wípé mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ètò ìṣúná ní ìpínlẹ̀ ní ìlú Àbújá lánàá òde yìí
ni àwọn ẹgbẹ́ kọngilá ni wọ́n ti tàpóró gan sí báyìí o tí wọn ò jẹ́ kí ẹni náà kó wọlé, ìyẹn Doris Nzoka, gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Sun gẹ́gẹ́ bí ó ṣe dì í jáde. Wọ́n ní ní kété tí àwọn ẹgbẹ́ kọngilá yìí tí wọ́n fojú gan ní mínísítà yìí pẹ̀lú àwọn ẹlẹ́ṣọ́ aláàbò rẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọrin oríṣiríṣi: owó oṣù tẹ́ ẹ jẹ wá, owó iṣẹ́ tí ẹ jẹ wá, ẹ bá wa mú. Àpapọ̀ owó tí àwọn ẹgbẹ́ yìí tí wọ́n sọ wípé mínísítà àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ àwọn òun ló tó tírílíọ̀nù 4 náírà. Wọ́n sọ wípé owó iṣẹ́ tí àwọn ti ṣe, àwọn ẹgbẹ́ kọngilá àti ẹgbẹ́ agbaṣẹ́ṣe tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ni wọ́n gbé ìgbésẹ̀ yìí pẹ̀lú bí mínísítà náà bó ṣe kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́ṣọ́ aláàbò tó kó wọn rìn. Àwọn ẹlẹ́ṣọ́ aláàbò ni wọ́n sì sa ipá wọn láti jẹ́ kí ọ̀nà kó là fún mínísítà yìí, ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn yìí tí wọ́n dé ojú ọ̀nà pa, wọ́n sọ yìí pé rárá o, kò ní kọjá. Nígbàtí àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò míì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn sókè kùkù kẹ̀kẹ́ ni àwọn ẹgbẹ́ kọngilá yìí ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọrin lóríṣiríṣi: how many people government go kill you, how many people government go kill you. Ènìyàn mélòó ni ìjọba fẹ́ pa, èèyàn mélòó ni ìjọba fẹ́ pa. Ọ̀rọ̀ ọ̀hún ló di bó lọ yá mi ní ìlú Àbújá lánàá. Ìwé ìròyìn The Sun ló dì jáde, ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà. níbẹ̀ ni ìròyìn ti gbé o wípé Oyègùn òun náà ló ti kí àwọn tí wọ́n jẹ́ òbídíọ̀ǹtì apá ti ìpínlẹ̀ Èdó, ó ti kí wọn káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú ADC. ẹni tí ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, bàbá olóyè John Odige Oyègùn, òun náà ló mọ̀ ti kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party, pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ igun òbídíẹ̀ǹtì, ó kí wọn káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Èdó. nínú ọ̀rọ̀ eléyìí tó jáde láti ẹnu bàbá náà, bàbá ti jó di mímọ̀ wípé àwọn eléyìí wọ́n ti ṣetán o láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC, òun náà ló sọ̀rọ̀ yìí tó sì ń jó di mímọ̀ wípé lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC, ẹ wo àwọn èèyàn wọ́n ti rí wípé àsíá yìí òun náà ló fẹ́ tàn ránmọ́ránmọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì nígbàgbọ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà tuntun ó ṣeé ṣe. níbi ọjọ́ mélòó sẹ́yìn, òun náà ni bàbá sọ pé àwọn jó di mímọ̀ wípé àwọn èèyàn wọ́n ti á wá pìyàmọ́ báyìí láti máa darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, bẹ́ẹ̀ bá gbàgbé, ẹ rántí pé láìpẹ́ yìí òun náà ni Délé Mohammed, òun náà ló kéde wípé ẹgbẹ́ òṣèlú ADC òun náà ni ẹgbẹ́ eléyìí tí òun fẹ́ darapọ̀ mọ́. ó ní ṣùgbọ́n lánàá òde yìí ó pé lónìí, ó ní náà ni òun fẹ́ rí i pé àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ṣetán láti tún orílẹ̀-èdè Nàìjíríà tò, nítorí pé lára àwọn eléyìí tí wọ́n wá láti wá darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú ADC ọ̀hún, àwọn ọ̀dọ́ langba eléyìí tí wọ́n mọ ìwúlò ọjọ́ ọ̀la, òun náà ni ó wà nínú wọn. kódà oúnjẹ òdì mímọ̀ wípé ẹgbà àkọ́kọ́ rèé tínú òun ó dùn wípé àwọn ọ̀dọ́ tí a wá ṣetán wọ́n sì mọ tí wọ́n fẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. bàbá òun náà ló sọ̀rọ̀ yìí, ẹni tí ó wá jẹ́ alukoro àti alámòjútó fún Obedient Movement ní apá abẹ́hùn Àṣemọ́ta Ìdíògbè, òun náà ló ń jẹ́ òdì mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú ADC òun náà ni ẹgbẹ́ òṣèlú eléyìí tó lè bá ẹgbẹ́ òṣèlú APC figagbága ní ìpínlẹ̀ Èdó àti ní orílẹ̀‐èdè Nàìjíríà, tó sì ń jẹ́ òdì mímọ̀ wípé bí ẹgbẹ́ òṣèlú ADC bí ẹ ṣe ní Peter Obi nínú wọn báyìí, àwọn tí a wá rọ̀ wọ́n o, ẹ tètè yan Peter Obi gẹ́gẹ́ bí ẹni tí ó léwájú fún ẹgbẹ́ òṣèlú náà láti jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027. nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ náà ti ń jẹ́ òdì mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú àwọn alátakò tó wà lórílẹ̀‐èdè yìí kò sí ẹgbẹ́ kankan eléyìí tó lè kojú wọn o bí ó ṣe ẹgbẹ́ òṣèlú ADC. a sì ń retí kí wọ́n kéde wípé Peter Obi òun náà la yàn, wọ́n sì nígbàgbọ́ pé tí wọ́n bá yan Peter Obi yóò jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. ẹ ṣọ́ra yín o, kẹ́ ẹ sì ṣe wí agbẹ́jẹ́ mọ́wọ́ níbi kẹ́ ẹ máa sáré lọ sí ibi tí ọkọ̀ agbépo tó bá ti ṣubú láti lọ gbọ́n epo
ẹ mà ṣe wí agbẹ́jẹ́ mọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ń fi ewé ọmọ wọ́n fi mọ́ àwọn ará àti olùgbé ìpínlẹ̀ Èkó wọ́n fi mọ́ wọn létí o ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi ọ̀rọ̀ ìkìlọ̀ léde o fún gbogbo àwọn ará àti olùgbé ìpínlẹ̀ náà wípé kí wọ́n ó ṣe gààyà bẹ́ẹ̀ ni kí wọ́n ó ṣe wí agbẹ́jẹ́ mọ́wọ́ níbi kí ọkọ̀ epo kó ṣubú kí wọ́n ó sì máa sáré lọ síbẹ̀ láti lọ gbọ́n epo láìpẹ́ yìí nínú fọ́nrán fídíò kan tó bọ́ sí orí ayélujára lánàá òde yìí níbi tí ọkọ̀ epo kan tó ti ṣubú ní orí afárá Àpápá nínú ọ̀rọ̀ tí àwọn tí ó ń rí sí ìrìnkèrindò ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó àwọn linesman ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀yin ará àti olùgbé ìpínlẹ̀ Èkó ẹ ṣe wí agbẹ́jẹ́ mọ́wọ́ níbi kí ẹ máa lọ síbi táǹkà epo tó bá fi ẹ̀gbẹ́ lélẹ̀ táǹkà epo yìí ni wọ́n sọ yìí pé ó fi ẹ̀gbẹ́ lélẹ̀ lórí afárá Àpápá tí epo inú rẹ̀ tó sì ń jó dànù epo tí wọ́n ní táǹkà yìí gbé ní dísù tí àwọn ènìyàn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbọ́n gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ adarí àti aláṣẹ níbi àwọn linesman pẹ̀lú akọ̀wé tó fi síta o ọ̀rọ̀ náà ni ó jáde láti ọ̀dọ̀ akọ̀wé àgbà tí ó buwọ́ lu ọ̀rọ̀ náà ìyẹn Olúfẹ́mi Òkè Ọ̀sányìntólú òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní fi ewé ọmọ tó fi mọ́ àwọn ará àti olùgbé ìpínlẹ̀ Èkó létí lórúkọ ìjọba ìpínlẹ̀ Èkó wípé a kìlọ̀ fún yín o ṣe mọ̀ wípé nǹkan tó léwu ni kí àgbá epo tàbí táǹkà epo ọkọ̀ agbépo kó fi ẹ̀gbẹ́ lélẹ̀ kẹ́sì máa lọ sáré lọ síbẹ̀ láti lọ gbọ́n epo tí ẹ bẹ̀rù ẹ̀mí yín ẹ sinmi ẹ yé ṣerú nǹkan báyìí mọ́ torí pé ó léwu púpọ̀ fún àyíká wa gẹ́gẹ́ bó ṣe wí ìwé ìròyìn Daily Time ló táìmù ẹ̀ jáde ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde òkè ọlọ́run ọba kó má jẹ́ kí mọ̀jẹ̀sí kó tojú òbí ẹ̀ kó má tojú ẹ̀ rọrùn o kí gbogbo àwọn abiyamọ tó ń gbọ́ wá ká má fojú sunkún ọmọ. ìyá arákùnrin kan eléyìí tó ń kọrin sìwọ́sìwọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó ṣàdédé gbẹ́mìímì láìpẹ́ yìí Destiny Boy òun náà níyà rẹ̀ ti sọ ó lára àwọn nǹkan tí ó ṣekú pa ọmọ òun náà rèé Seidat Adésínà màmá ògbóǹtarìgì ọmọ orílẹ̀‐èdè wa Nàìjíríà ní tó ń kọrin Àfíìsì Adésínà tí gbogbo èèyàn mọ̀ sí Destiny Boy òun náà ni màmá rẹ̀ ti sọ̀rọ̀ wípé lára àwọn nǹkan eléyìí tó ṣekú pa ọmọ òun náà rèé nítorí pé ó ní àìsàn kan tó ti ń bá a fínra láti ìgbà yìí wá nínú ọ̀rọ̀ létí màmá yìí sọ níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wà lẹ́nu wò níbẹ̀ náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé bí ọdún méjì sẹ́yìn òun náà ni ọmọ òun lásìkò ìgbà tí ó bímọ tó sì ń pìyàmọ̀ láti ṣe ìkómọjáde ọmọ rẹ̀ náà ni èyí tí wọ́n ń pè ní ogún òru ló ti ń da ọmọ yìí láàmú tó jẹ́ pé yóò kàn ṣàdédé mọ́ gan lọ́wọ́ ẹsẹ̀ tó jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn àwọn padà tún jí i sáyé gẹ́gẹ́ bó ti wí ojú di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwòsàn ilé ìjọsìn kódà tó fi mọ́ àwọn ọ̀dọ́ àwọn ẹlẹ́sìn kan àbáláyé òun náà ni àwọn ti gbé lọ tí wọ́n sì ń bá wọn mójútó onílẹ̀yìn èyí òun náà ni ẹnìkan ni wọ́n fi ọ̀rọ̀ rẹ̀ lọ bàbá ifá kan eléyìí tí wọ́n ń pè ní Ẹ̀dún Ifáyẹmí tó sì rí gẹ́gẹ́ bí bàbá rẹ̀ wọ́n ní látìgbà tó ti wà lọ́dọ̀ arákùnrin yìí kíní ọ̀hún ó ti dohun ìgbàgbé o kó tó di pé ó tún kì í láìpẹ́ jọjọ wọ́n ní bó sì ṣe kì í ní bàbá ifá yìí lójó di mímọ̀ wípé ẹ wo in tó ń ṣe ọmọ yìí ẹjá máa lo tìbílẹ̀ ká sì tún fi ti ilé ìwòsàn kún tó sì jẹ́ pé bàbá ifá yìí náà ni ó fi gbogbo owó eléyìí tó yẹ kí wọ́n ná nílé ìwòsàn ló fi í lẹ̀ ó ní kódà a máa fún láwọn nǹkan míì tí ó fi para àwọn nǹkan míì tí ó fi wẹ̀ ó ní ṣùgbọ́n gbogbo ìgbà tí àìsàn yìí tó wà lára rẹ̀ àwọn ò tètè sọ fún bàbá fáyì ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn tí bàbá fáyì mọ̀ òun náà ló ti bẹ̀rẹ̀ sí ní mú gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ tó sì máa ń pariwo nǹkan kan ò gbúdọ̀ ṣe Destiny ó ní ṣùgbọ́n àìsàn láríwò àrítọ́ lọ́jọ́ ṣe tó sì ń sọ wípé in tó pa ọmọ òun náà ni à ń pè ní ògún òru tó jẹ́ pé tó bá kì í báyìí yóò kàn gan wọn ni lélẹ́yìí tí a tún lè fi wé warapa gẹ́gẹ́ bí ìyá rẹ̀ bó ti ṣe wí ó ní eléyìí òun náà ló sì fà á táwọn fi jáde síta nítorí pé irú iṣẹ́ eléyìí tó ń ṣe òun náà ni ò já wọn pariwo rẹ̀ síta látijọ́ yìí kó má bàa dá nǹkan míì lẹ̀ ó ní eléyìí náà ló sì ṣe ikú pa ọmọ àwọn ò gẹ́gẹ́ bí àwọn kan mìíràn tí a wá ṣe ń gbé pé ọba Ẹ̀dún òun náà ni ọmọ nípa tí ó ṣekú pa ọmọ wọn ó ní kò sí ń tọ́jọ́ o kìí sì ṣẹlẹ̀ rẹ̀ òun náà ni ó ti gbẹ́mí mì bí kò ṣe ilé ìwòsàn ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló ń ṣe ládùúrà wípé abiyamọ ò ní fojú sunkún ọmọ o. àmín o.
àmín o kọ́lọ́run kó gbà wá lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ làlórí àmín o. tó ká sún sápá iwájú níbi ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn èyí tí à ń mú wá ṣe tí ìgbọ̀ yín ní ìròyìn yìí bá dé o nítorí wípé ìròyìn tó gbẹnu tán ni o ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tí inú bá ń bí wa torí pé inú bíbí èmi ò fi iṣẹ́ mi rìn o bẹ́ẹ̀ ni ẹ̀dàn fùfù wọn ò bí ọ lọ́wọ́ ẹ̀ orí adẹ́tù abìwà pẹ̀lẹ́ ìgbà pẹ̀lẹ́ kì í fọ́ bẹ́ẹ̀ ni àwo pẹ̀lẹ́ kì í fàyà pẹ̀lẹ́ là ń pàǹkúrò pẹ̀lẹ́ ló yẹ ká máa ṣe láwùjọ o àwọn arákùnrin méjì kan rèé tí wọ́n kọjú àdá dára wọn nítorí kíni nítorí wípé ọ̀kan fi ẹ̀sùn kan ọ̀kan wípé ó gé idu ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ó gé nínú oko òun ní ìpínlẹ̀ Rivers ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ àwọn arákùnrin méjì kan tí wọ́n dàgbà díẹ̀ sókè ní ìròyìn jábọ̀ wípé wọ́n kọjú àdá àti ọ̀bẹ wọ́n kọjú ẹ̀ dára wọn nínú ìjà gbọ̀ngàn èyí tí ó ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní apá okoyongo odúnpákin ní ìjọba ìbílẹ̀ odúnpákin ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o ní ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí ẹnu mi àgò ní ìpínlẹ̀ Cross River gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard bó ṣe jábọ̀ rẹ̀ ó sojú mi kòró tí ìṣẹ̀lẹ̀ náà sojú rẹ̀ ni wọ́n pe orúkọ rẹ̀ ní Etima òun ni ó fi orúkọ àwọn tí wọ́n fi àdá sára wọn pa yìí ló fi orúkọ wọn léde ó pe orúkọ àkọ́kọ́ ní Edith nígbà tí ó pe orúkọ ìkejì ní Evong àwọn méjèèjì yìí ọ̀kan ó dá oko ọ̀gẹ̀dẹ̀ ó sì kẹ́fín wípé ẹnìkan ó ti gé ọ̀gẹ̀dẹ̀ òun ó ti sá ọ̀gẹ̀dẹ̀ òun ló bá bẹ̀rẹ̀ sí ní pariwo lábúlé wọn wípé ta ló gé mi lọ́gẹ̀dẹ̀ ta ló gé igi ọ̀gẹ̀dẹ̀ mi àwọn ará àti àwọn tí wọ́n jọ mú oko kan ara wọn ni wọ́n sọ wípé àwọn rí ẹnìtì tó lọ sí ibi oko rẹ̀ ní ẹfọ̀ǹgì ó bá lọ sí ilé ẹnìtì pẹ̀lú àdá ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jọ tàkùrọ̀sọ síra wọn wọ́n gbójú agan síra wọn èyí tó mú àdá lọ sí ilé èkejì òun sí àdá sókè bẹ́ẹ̀ ni èkejì náà òun náà fa àdá yọ o ni wọ́n bá kọjú àdá dára wọn tí wọ́n sì ṣe àdá ọ̀hún síra wọn débi wípé wọ́n fi gba ẹ̀mí lọ́rùn ara wọn gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard bó ṣe fà á jáde iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà wọ́n ti jẹ́ kó di mímọ̀ láti ẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n pe orúkọ rẹ̀ ní Àkàtà ó jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ ìwádìí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ó dá àwọn ará agbègbè náà lẹ́bi wípé ìgbà tí àwọn ènìyàn yìí tí wọ́n kọjú àdá dára wọn ẹ ò tiẹ̀ lè gbìyànjú láti dá wọn lọ́wọ́ kọ́ ìròyìn ọ̀hún kò dùn mọ́ni nínú ṣùgbọ́n ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tí inú bá ń bí wa ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn ọ̀hún jáde o ẹ lọ mú kẹyẹ ò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà bàbá kan ní ìpínlẹ̀ Kano náà ló ti pè fún wípé ẹ wo ọmọ yìí ẹgbẹ̀mí rẹ̀ ní o ọmọ òun ni lóòótọ́ ṣùgbọ́n ẹgbẹ̀mí rẹ̀ látàrí in tó ṣe bàbá kan eléyìí tí ó jẹ́ bàbá tó bí ọmọ kan tó ṣekú pa àwọn 7 ọ̀tọ̀ọ̀tọ̀ ní agbègbè Dorasi Chiranche ní ìpínlẹ̀ Kano bàbá yìí Malam Auwa òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ tó ti ń jẹ́ odi mímọ̀ wípé ọmọ òun kí àwọn ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tètè fìyà eléyìí tó gbọ̀ngbọ́n kí wọ́n tètè fi jẹ́ Umar Auwa náà ni ó kọ ọmọ òun Fatima Abubakar ẹni ọdún 45 àti àwọn ọmọ rẹ̀ òun náà ni arákùnrin yìí òun náà ló ṣekú pa ò nílé wọn látàrí bí ó ṣe sọ̀nà eléyìí sílé tó sì jẹ́ pé arábìnrin yìí àti àwọn ọmọ rẹ̀ 6 òun náà ní ẹ̀wà nù lé o tí wọ́n sì kú tó ti jẹ́ pé lẹ́yìn ìgbà yìí náà ni ìjọba ìpínlẹ̀ Kano òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ tọ́wọ́ wọ́n sì ti ba arákùnrin yìí eléyìí tí ó ṣekú pa wọ́n lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ jáde òun náà ni bàbá Umaru wọ́n ní Umaru tó ti wà ní akolo àwọn ọlọ́pàá báyìí òun náà ló ṣekú pa ẹni tí ó jẹ́ àbúrò bàbá rẹ̀ ní ọ̀sán gan náà ló sọná sílẹ̀ o torí pé wọ́n wà nù ilé lára àwọn tí wọ́n wà nù ilé náà láti rí Maimuna ẹni ọdún 17 Aisha ẹni ọdún 16 Bashir ẹni ọdún 13 Abubakar ẹni ọdún 10 Farouk ẹni ọdún 7 àti Abdulsalam tó jẹ́ ẹni ọdún 1.5 wọ́n ní arákùnrin yìí òun náà ni ó ṣekú pa wọ́n o nígbà tí wọ́n wá ń bá bàbá ẹni tí ó bí bàbá ọmọ yìí nígbà wọ́n ń bá sọ̀rọ̀ Malam Auwa náà ló ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wo gbogbo nǹkan tó bá ti jẹ mọ́ ti ọmọ òun kọ́ ló ń bímọ o torí ọmọ kọ́mọ tó ti sọra rẹ̀ di asọnilẹ́nu
ní àwùjọ òun náà ni ọmọ ó ní ẹ̀wọ́ in tóun ti ẹ̀fẹ́ lọ́wọ́ àwọn ìjọba náà ni pé kí wọ́n tètè lọ pa kí wọ́n má tún fi sí ọgbà àtúnirọ ǹjẹ́ ìmọ̀ wípé tó bá wà nú ọgbà àtúnirọ yóò tún máa jẹun sí ìjọba lọ́rùn ni bàbá yìí òun náà ló jẹ́ ó di mímọ̀ wípé ó ṣekú pa àbúrò òun tòun tọmọ rẹ̀ látàrí ìwà eléyìí tó wù bàbá ní kó tó dìgbà yìí gan ó ní àbúrò òun kan eléyìí tó jẹ́ pé ọmọ yìí náà ló yọ ojú rẹ̀ tó jẹ́ pé láti ìgbà náà arábìnrin ọ̀hún kò ríran mọ́ ó ní ẹ wò ẹ má wulẹ̀ jẹ́ kí ó tún máa dáràn ẹ má jẹ́ ó máa jẹun sí ìjọba lọ́rùn ẹ tètè lọ gbẹ̀mí rẹ̀ kó kú kó sì máa lọ nítorí pé òun àtìyàwó òun tó jẹ́yà rẹ̀ àwọn ti kọ̀ ọ́ lọ́mọ láyé àti lọ́jọ́ gbéǹde àlùkìámà ìwé ìròyìn Vanguard òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí ló ti jáde wá iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti jiyàn àhesọ ọ̀rọ̀ kan èyí tó bọ́ sí ìgboro ayé wípé àwọn adìhámọ́ra wọ́n jí àwọn olùjọ́sìn tí iye wọn tó 100 wọ́n jí wọn gbé o ní ilé ìjọsìn kan ní ìpínlẹ̀ náà ìjọba ìpínlẹ̀ Kaduna àti iléeṣẹ́ ọlọ́pàá Kaduna ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ìròyìn òfegè òfúùtù fẹ́ẹ̀ tẹ ìròyìn àṣà tí ò ní kán òun ní ìròyìn tó gbalé tó gba òde tó gba oko tí àwọn kan àwọn tí wọ́n fẹ́ sin àwọn ará ìlú lọ́nà àti láti dá ìpayín keke àti àìbalẹ̀ ọkàn kalẹ̀ sí ọkàn àwọn ará ìlú àwọn ni wọ́n fi ìròyìn náà léde wípé àwọn ajínigbé wọ́n ya bo ilé ìjọsìn kan tí wọ́n sì jí ó lé ní 100 ènìyàn tí wọ́n jí wọn gbé sá lọ ní ọjọ́ ìsinmi tó ré kọjá ilé ìjọsìn tí wọ́n sọ yí pé àwọn adìhámọ́ra yìí tí wọ́n ti jí àwọn ènìyàn gbé ni wọ́n pe orúkọ rẹ̀ ní Kerubu and Serafu Church 1 àti Kerubu and Serafu Church 2 ní Kumi Wali ní ìjọba ìbílẹ̀ Kajuru ní ìpínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀ tí wọ́n fi léde wọ́n sọ wípé ẹnìkan tó jẹ́ alága àwọn ẹgbẹ́ onígbàgbọ́ ẹ̀ka títí ìpínlẹ̀ náà ni ó sọ wípé òun ṣàdédé rí oríṣiríṣi àwọn ìpè tí wọ́n ń pe òun wípé wọ́n ti jí àwọn ènìyàn gbé o wọ́n ti jí àwọn ènìyàn gbé o nínú ìjọ Kérúbù àti Sẹ́ráfù àkọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ni òun náà ti bẹ̀rẹ̀ sí ní pe àwọn agbófinró tí wọ́n sì rí wípé àwọn kan ni wọ́n fi jújú bojú láti hun ìròyìn náà èyí tí kò jẹ́ òtítọ́ wọ́n wá ń ké sí àwọn ará ìlú wípé kí wọ́n kọtí ọ̀gbọ́n sírúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ọ̀rọ̀ ti jáde wípé àjọ DSS náà ni wọ́n fojú Sowore ba ilé ẹjọ́ ní ọjọ́bọ̀ eléyìí ti ọjọ́bọ̀ Thursday òun náà ni wọ́n sọ pé wọ́n fojú Sowore ba ilé ẹjọ́ tí í ṣe ọjọ́ 22 oṣù kínní o kí ni ìdí eléyìí tí wọ́n fi fojú Sowore ba ilé ẹjọ́ gíga eléyìí tó fìdí kalẹ̀ sílùú Àbújá náà ni wọ́n ti mú ọjọ́ 22 oṣù kínní ọdún tí a wà yìí lọ́jọ́ tí wọ́n fi ojú Sowore ẹni tí ó tó ti fìgbà kan jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC yẹn lọ́dún 2023 wọ́n ní wọ́n fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ o lórí àwọn ẹ̀sùn méjì kan ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n kà sí lẹ́sẹ̀ adájọ́ Mohammed Umar òun náà ló ti mú ọjọ́ eléyìí tí wọ́n jẹ́ ó di mímọ̀ wípé yóò fojú balẹ̀ ẹjọ́ tí í ṣe ọjọ́ 22 oṣù kínní ọdún tí a wà nínú rẹ̀ yìí lórí ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n kà sí lẹ́sẹ̀ àjọ DSS òun náà ní ọkọ̀ ò tí wọ́n jẹ́ ó di mímọ̀ wípé ara àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n kà sí Sowore lẹ́sẹ̀ náà ni pé ó ń parọ́ mọ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìntààrò ṣe ó láàrẹ ṣe lẹ́yìn èyí ó tún pe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́daràn ó ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀daràn ni o nígbà tó lo ojú òpó ayélujára X rẹ̀ àtọ́jú òpó ayélujára Facebook rẹ̀ láti pe ààrẹ ní tí ọ̀jẹ́ nínú ọ̀rọ̀ eléyìí tó wá jáde náà ni wọ́n ti ń jẹ́ ó di mímọ̀ wípé yóò máa fojú balẹ̀ ẹjọ́ o ìyẹn tó bá ti di ọjọ́bọ̀ Thursday tí í ṣe ọjọ́ 22 oṣù kínní ọdún tí a wà nínú rẹ̀ ìwé ìròyìn The Nation òun náà ló kọ. tó jẹ́ ká fi igi gún ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn tí à ń mú wá báyìí ká gbé súnmọ́ àwọn aráalé ìròyìn tá a kà ní ìkànnì wa níbí òun ni kẹ́ ẹ bá wa dá sí a fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ìròyìn tá a kà òun ni kẹ́ ẹ bá wa dá sí bá a bá sì ti kà á òun ni kẹ́ ẹ ṣe dá sí ẹ má ṣe yí mọ́ wa lọ́wọ́ ẹ dákun à ń bẹ̀ yín. kókó bẹ̀ gan-an. 070 47 7064 070 47 7064 òun ni ojú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́ lù 070
47 7064. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ̀sà fẹ́rẹ́kẹ́ bàbá àjà. Ẹ káàárọ̀ sà. Bá ń sádọ̀. Ẹ káàárọ̀. Iṣẹ́ o. Àdúpẹ́. Àpò ojúmọ́ wa o. Ọlọ́run ní fẹ̀kẹ́ ṣàlàáfíà ara wa o. Àmín o. Níbi tí àwọn tí ọ̀rẹ́ àtọ̀rẹ́ tí wọ́n lọ ṣá ọ̀gẹ̀dẹ̀. Wọ́n ti pé wọ́n ń yọ àdá síra wọn ń para wọn. Ìwà tí ọ̀dà ni o. Ní ìkẹ́ bẹ́ẹ̀ bá ṣe ìṣẹ̀lẹ̀ ẹ̀yin gbọ́dọ̀ ní sùúrù ẹ̀yin ó béèrè yẹn ní pẹ̀tù. Bá ṣe bẹ́ẹ̀ mọ́ o. Jẹ́mi tó wá lọ ẹ̀yin ní ìṣiṣọ́ wá da. Ọlọ́run máa fi ṣe ìṣọ́ Ọlọ́run ní kí Nàìjíríà bàjẹ́ o. Àmín. Ṣíṣẹ́ síbò ní bàjẹ́. Àmín, ẹ ṣeun. Ẹ ṣé o. 070 47 7064 070 47 7064. Ẹ sì lè máa bọ̀ wá lójú òpó ayélujára sípẹ̀fẹ̀ mọ̀kẹ́ o. Ẹ fi àtẹ̀jíṣẹ́ yín kẹ́ ẹ fi ṣọwọ́ síbẹ̀. Bẹ́ẹ̀ sì fi ṣọwọ́ sí ojú òpó abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́. Àbàyín kà á a ó sì lò yín lọ́gọ̀ ẹnu torí pé a kì í jẹun bọ̀rọ̀ kìnní ká pè nífà. 070 47 7064. Hello, ẹ káàárọ̀. Hello. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà, orúkọ yín. Ẹ káàárọ̀. Orúkọ mi ni Ìdíjà Àjàlá láti lù à. À ń gbọ́ yín sà. Ní ìṣirò yìí ká o. Àmín Ọlọ́run. Ọ̀rọ̀ lórí ọlọ́gẹ̀dẹ̀ tí wọ́n ṣara wọn pa yẹn ni mo fẹ́ dá sí. Nítorí pé ó ṣẹlẹ̀ ní bàbá kan àti ọmọ kan lóko nígbà tí Kájúdé náà tí wọ́n yàdá síra wọn. Kó kálukú ṣe pẹ̀lẹ́. Ẹ̀mí ò ṣe é rà. Kó kálukú ṣe pẹ̀lẹ́ o. Àní tọ́jọ́ lọ́jọ́ lọ. Àmín o. Ẹ ṣeun o láti lù à. 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. Hello, ẹ káàárọ̀ o. Àwọn tí kò ní bàjẹ́ o. Àmín o. Wálé ọmọlúwọ́ aṣí láti aṣí kingdom lókè. Ẹ káàárọ̀ sà. Ó yọ̀rọ̀ àwọn tó bẹ́ẹ̀rí ara tí wọ́n lọ para nítorí ọ̀gẹ̀dẹ̀ bíbẹ́ tàbí àrùn. Kí ló dé tó ẹgbẹ́ nǹkan yìí ń fẹ́ gbè? Ṣé gbọ́n tọ́lọ́run ọba tó jẹ́ kí nǹkan ẹ̀gẹ́ kó jáde kó ṣe ni? Tó wá jẹ́ pé ẹnìkan gé ń bẹ̀. Àwa torí ẹ̀ bìrì tó wá túmọ̀ sí pé kò sí àlè nírú ẹ̀ mọ́ láéláé mọ́ ni. Ẹ̀mí ara wọn tí wọ́n gbà yìí nísìn. Ta ló fẹ́ àwọn ní kí ló dé táwọn ará àdúgbò tó bá tún súnmọ́ wọn fún wọn láwọn ọlọ́run má jẹ́ ara ẹ̀dá wọn á tún ṣálù ẹ̀ náà ládàá àwọn náà yẹjú ara wọn yìí sì torí náà kọ́ gbogbo ẹ̀mí ara wa ẹ já jà fún ẹ má jẹ́ ká torí kankan láàrin ara wa ká gbẹ̀mí ara wa ìjà ò ní bàjẹ́ o Wálé ọmọlúwa ṣe látàṣí kingdom lókè. Ẹ ṣé o. Tírú irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí tó bá ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ibi tí àwọn ènìyàn wà ká má wò wọ́n níran bàbá sì larú wọn níjà ẹ jẹ́ ká mú ká fẹsẹ̀ ṣe ká sì mú igi lọ́wọ́ pé tí wọ́n bá tiẹ̀ fẹ́ fi kíní á lè fi igi gbà á ebi àwọn kọ́ńfù bí wọ́n ṣe máa ń ṣe tí wọ́n mọ̀ ẹ tí ò bá mọ kọ́ńfù jà ńkọ́. yóò nẹgi sókè ni. Ọlọ́run gbà wá. 070 47 7064 tó ẹ jẹ́ ká sọ ṣe tẹnu bá ń bí wa oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló lè mú inú bíbí wá. Olóyè ẹ má jà ẹ̀yin àti akínní àti èkejì ẹ má jà bẹ́ẹ̀ yẹn má dáadáa ní èmi ò lè kó àti gí àti kankan ẹ̀yin ni ẹ má jà ẹ má tara yín jẹ o ẹ bá jà kó máa múra pẹ́ nìkan ó là o. ebi ìwọ tiẹ̀ tún wà nígẹ̀ táwa tírú wa bá tiẹ̀ tún sápamọ́ tá n bẹ̀rù. irú ẹ wo. ìwọ nígẹ̀. wọ́n kú ti sọ̀rọ̀ yìí. onígẹ̀ irú ẹ wo. ìwọ nígẹ̀ ń tiẹ̀. ẹ mọ̀ yí lọ ẹ mọ̀ yí bọ̀. ìwọ lè gbé gẹ̀ẹ́sì o lè gbé gẹ̀ẹ́sì. bẹ́ẹ̀ni. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. Ahmed olùgbòdì ló ń sọ̀rọ̀ láti Ìlọ́ra. láti ìlú Ìlọ́ra à ń gbọ́ yín sà. Tẹ̀rẹ́ àwọn tó sá àwọn tàlẹ́mínà fẹ́ dá sí. Kọ́lọ̀ wọn ṣàánú wa ni. Sùúrù ni gbogbo nǹkan gbà. Tí nǹkan bá ṣẹlẹ̀ báwọn kéèyàn fi sùúrù tó. Ọyẹ kéèyàn lẹ́ni tó bá bẹ̀rẹ̀ lẹ́nìkan tó lè fẹjọ́ rẹ̀ sùn ní pé lálágbájá sí nǹkan báyìí wọ́n lè bá a jẹun tẹ̀pẹ́ à ń gbọ́ kí ló tó fi sí bẹ́ẹ̀ tó wọ́n jà wọn máa yanjú láàrin ara wọn. Ọlọ́run ó ṣàánú ayé wa. Àmì láìda. Àmì o. Ẹ ṣé o. 070 47 7064 oríṣiríṣi nǹkan ló lè mú ìjà wá tá a bá ti jọ ń gbé papọ̀ ẹlòmíì tó bá kẹ́fín oríṣiríṣi ìròyìn la ti kà tó ní ṣe pẹ̀lú nǹkan báyìí àwọn míì nítorí obìnrin ni wọ́n ń jà sí ẹ jẹ́ ká sọ ṣe kò sí nǹkan tí a lè fi ẹ̀mí wé bí wọ́n bá jí nǹkan rẹ gbé kí ló dé tó lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tẹ́nìkan bá ṣe nǹkan kan tí ó dùn mọ́ nú tọkàn rẹ ò bá ti gbà á
tó lè fi ọkàn gbé lọ fi tó àwọn ọlọ́pàá létí eléyìí nísìn níbo ni wọ́n yọjú sí 07047777064 lójú òpá ayélujára Táíwò Ayọ̀rìndé Oyèlékè wọ́n kí wáyé pé ẹ kú ojúmọ́ wọn làwọn ń wò wá láti Ládìgbòlù ní ìlú Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni Kẹ́hìndé Anífowósí àwọn náà wọ́n ń kí wa Alhaji Jimoh Ìyániwúrà wọ́n ń kí wa láàárọ̀ yìí Dáúdà Tajudeen wọ́n ń kí wa ẹ̀lú ẹ̀ káàárọ̀ 07047777064 07047777064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí láàárọ̀ yìí ẹ̀lú ẹ̀ kó ojúmọ́ o. ẹ káàárọ̀ sàrúkọ yín. ẹ kú ètò. ẹ káàárọ̀ o. àbájáde afẹ́fẹ́rẹ́ ẹ̀mí sì sọ. ẹ káàárọ̀. káàárọ̀ àbúrò yín Alhaji Jimoh Ìyániwúrà. Alhaji ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. ilé mi fẹ́ dájú ní sọ ọmọ tí ń pa àwọn àbúrò wa bẹ̀ tó ń dáná sọ yẹn méjì ọlọ́run máa fún wa lọ́mọkọ́mọ bí o. àánú sì sọ. ẹ ṣé o 07047777064 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 07047777064. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sàrúkọ yín. orúkọ mi ni Ọlálékan Jímọ̀ láti ìlú Ìsẹ́yìn. Ọlálékan ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ìdí èmi fẹ́ mú bẹ́ẹ̀ lórí àwọn tó ń jẹ́ pé wọ́n ń ìbínú ẹ̀rọ pé wọ́n ní ìbínú ọmọpolówó òun bó ìṣe wà yẹn sì téèyàn bá fi sùúrù ìjà ibi tó téèyàn bá bínú èèyàn ọmọ ibi tó máa ń yọrí sí wọ́n dẹ̀ máa ń sọ pé àbámọ̀ náà ní máa gbẹ̀yìn ọ̀rọ̀ ó yẹ ká máa try ká má jẹ́ kábàámọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ wa náà ni gbogbo àwa tí ìbínú bá ń bẹ lára wa ẹ jẹ́ ká máa ti sùúrù Ọlọ́run kò ní jẹ́ kí á jẹ̀bi ẹjọ́ o. Ọlálékan Jímọ̀ láti Ìsẹ́yìn. ẹ ṣé sá láti ìlú Ìsẹ́yìn 07047777064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ̀lú abẹ́rẹ́kẹ́rẹ́ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá o. ambassador obo. ẹ káàárọ̀ sá. àlejò lówó láti ìlú Wérélé. yes sir. ọ̀rọ̀ tí èmi fẹ́ dá sí mo kọ́kọ́ fẹ́ dá sí ọ̀rọ̀ ọkọ̀ epo tó ń ṣubú lulẹ̀ náà yẹn máa ń sáré lọ bẹ̀. ṣẹ́rí kìíní ìmọ̀ tí máa fi ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ́kàn balẹ̀ o nípa ọ̀rọ̀ táǹkà yẹn irú nǹkan tá à ń sọ yóò ti ṣẹlẹ̀ sí fámìlì wa náà rí bẹ̀ sí nǹkan bí ya 2001 sí 2 bẹ̀ tí máa fi wọ́n lọ́kàn balẹ̀ òye mi láti pé báyọ̀ ọkọ̀ epo yóò ṣubú lulẹ̀ wọ́n máa ń sáré lọ sówó náà ló mú wọn débẹ̀ kẹtẹ́kọ̀ọ́ ẹja máa yàgò fún ìkẹta rí pé ó lè ṣokùnfà ẹ̀mí wa láti gbẹ̀mí wa o Nàìjíríà nígbà jẹ́ o má ṣàlà. ẹ ṣé o tá a bá tiẹ̀ rí fọ́nrán fídíò ibi tí wọ́n ti ń gbọ́n epo yìí sórí ìgbà tí mo kọ́kọ́ ń wò níṣẹ́ la yà mí ń já. àyò ṣe ní já orí bíríìjì ni. ṣé kinní yóò ní gbà ní báyìí. orí bíríìjì wọn ti ń gbà. ìṣe lọkàn mi ká sókè. epo ń dà lẹ́la tókè bí iná bá sọ láti bẹ̀ bí iná ó ti tẹ̀lé désàlẹ̀ náà nìyẹn. Ọlọ́run gbọ́ gbogbo àwọn tó wà lábẹ́ bíríìjì wọ́n pọ̀ débi ṣùgbọ́n mo wá padà rí i pé dísù ni àti dísù o àti bẹtró èwo ni ò lè gbaná. ṣé dísù èjò ni. tó ẹ jẹ́ aṣọ́ra èèlò gan la fẹ́ tà á. gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ní àná kò dáa kéèyàn máa sọ kínní ni nígbà wọ́n sọ pé ìtura ló tiẹ̀ fi fọ́nrán hàn mí mo ní bó ni ìròyìn ó ṣe tà nígbà táwọn ò bá ṣe bẹ́ẹ̀ bó ni àwọn òròyìn ó ṣe rí ròyìn kan. àbí. so ẹ mọ̀ pé ọlọ́mọdé wọn ó fi wá káròyìn ibú. àbí o ẹlòmíì ò ní wo nǹkan tí ó ti ẹ̀yìn nǹkan jáde. irọ́ o tí wọ́n fẹ́ rí bẹ̀ yẹn làwọn wà áfítà. nígbà mò ń wo fọ́nrán fídíò àyà mi já o àìparọ́. èmi ò wo tẹ́ ẹ̀ méjì torí mo wò pé bí kíní yẹn ṣe ń dà á lẹ̀ bẹ́ẹ̀ ni náà tẹ̀lé bẹ́ẹ̀ ló ṣe rí lójú mi. ẹlòmíì àbígbàtàn lẹ́mìí mi extra lé. ẹ̀lú ẹ̀ káàárọ̀. sísun náà ń jóná. abẹ́rẹ́kẹ́rẹ́ obì ẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀. ilé-iṣẹ́ sífẹ̀ onígbàjẹ́ o. àmì ẹ ṣeun. orí yọmí ló sọ̀rọ̀ láti Òrèlé. nítorí yọmí ẹ káàárọ̀. mo kí àwọn ológun wa tí wọ́n rí àwọn ọjà wọn Kwara underground Ọlọ́run máa tẹ̀ wọ́n síwájú kò nílẹ̀ wọn o Ọlọ́run máa wà pẹ̀lú wọn lágbára Ọlọ́run ìjọba orílẹ̀-èdè yóò wá ní bàjẹ́ iléeṣẹ́ yóò wá ní jóná o lágbára Ọlọ́run lọ́la ní lọ́la aláhàwọ̀lá wàlá quwwata illa billahi àti. ẹ ṣé o a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí ká lọ sí abala kejì ìgbà tá a bá padà dé a máa tẹ̀síwájú ẹ kó kalẹ̀ gbogbo ẹ̀yin ènìyàn wa. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mú sálẹ̀ tó sáré ń bọ̀
polówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ipò ẹ̀fẹ̀ mú ìgbàlẹ̀ tó káyé gbọ́. Ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tó bá jẹ́ tí ká ṣètò tó màmá mọ́gbọ́n dání. Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ẹ bá fẹ́ polówó ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ẹ bá fẹ́ polówó ọjà sí ipò ẹ̀fẹ̀ ní. Ẹ bá sì jẹ́ ká pa ààbò wọn. Polówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Polówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún ọba jẹ́ kí kàbùkù tó lórí. Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ẹ bá fẹ́ polówó ọjà sí ipò ẹ̀fẹ̀. Ẹ bá sì jẹ́ ká pa ààbò wọn. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn àjùmọ̀ná a ti fẹnu ẹ̀ tì síbì kan. Abala fìjìláńtẹ́ láti dé báyìí. Ọ̀rọ̀ nípa ètò ààbò òun ni à ń sọ ní abala tá a dé yìí. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ ṣe, ẹ jẹ́ ká jọ mójútó nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ààbò. Ojúṣe gbogbo wa ni, kì í ṣe ojúṣe ẹnìkan. Tí apá bá tó tan ètò hàní o, ẹ jẹ́ ká jọ pawọ́ papọ̀ láti jọ mú nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ààbò ká mú ní kókó ká sì mú ní òkúkúdùn. Ó ṣe kókó ó sì ṣe pàtàkì fún ìgbáyégbádùn àwùjọ wa àti ìgbáyégbádùn ọmọnìyàn, torí wípé nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ààbò kì í ṣe nǹkan tí ẹnìkan lè dá ṣe. Tí a bá sùn tá a dijú méjèèjì tá a sunrun àsùn forílẹ̀ṣùká, ọ̀rọ̀ ètò ààbò a gbọ́dọ̀ fi ọwọ́ ẹ̀rẹ̀hẹ̀hẹ̀ a gbọ́dọ̀ fi mú o, torí wípé ó dára kájọ sí bẹ́ẹ̀. Zip 89.1 FM Entrepreneur Radio tó gún wá síjọba àbílẹ̀ kájọlà nípínlẹ̀ Ọ̀yọ́ kátó díjú kátó là Zip FM dàràbàtọ́ kálékáko. aládùúgbò tuntun ti dé o. Zip FM ti gbàràdá gbìnàyà farayọlá pẹ̀lú gbogbo oníbàárà bọ́tún ṣe ń wọlé tọ́dún tó ń sún síwájú wẹ́rẹ́wẹ́rẹ́ tiléeṣẹ́ gbóhùnsáfẹ́fẹ́ Zip FM sì ń jálálàjá tòròtò kárí ayé. báyé bá ti ń yé ká máa bá wọn yí. ẹ jẹ́ ká jọ ṣàmúlò rẹ̀ lórí gbogbo ètò. tẹ́ ẹ bá ní kábàáyín máa gbé lárugẹ ẹ kú ọjà àti kéde yín wá kẹ́sì máa rẹ́rìn ayọ̀ kó máa jásayọ̀. ọ̀rọ̀ owó ni ẹ pè mí sí o. ọ̀rọ̀ owó ni ẹ pè mí sí. Zip FM 89.1 ti wà ní ṣebí kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lẹ̀ ń gbọ́ wa. òkè o ìsẹ́mi ìwọ́nrẹ́lẹ́ òlélẹ́gbẹ̀jẹ̀ ìṣẹ́rin àtàwọn agbègbè gbogbo lókè ògùn fún kéde àti polówó ọjà. ẹ má fẹ́ gbà á sílé wẹ́gbà á ròde. ilé la wà tiwantiwa ní Zip 89.1 FM ẹ máa gbọ́ lọ. Hello. ẹ kú ètò. ẹ káàárọ̀. Mr. Sulaiman látọ̀yọ́. láti ìlú Ọ̀yọ́ ẹ káàárọ̀ sà. bẹ́ẹ̀ni ẹ kú ètò. Ọlọ́run ló ń ṣe. ọ̀nà tá à ń gbà lọ láti Ọ̀yọ́ lọ Ìbàdàn ọ̀nà àtijọ́ nù. mo fẹ́ rọ àwọn ìjọba wa ọ̀nà yìí ò dáa ọ̀nà ló lọ Fìdítì
àbí òye ọ̀nà kò dáa ó tún lọ ìdí tó ọ̀nà kò dáa kán bá wa ṣe. àwọn wo lẹ wò wípé wọ́n lè bá yín ṣe. kí ló kọ alága àbí ṣéjọ federal road ni àbí state. federal road ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni mò ń ké sí. federal road ni ọ̀nà kò dáa. kì í ṣe state road. ẹ pé ètò. ẹ ṣe o láti ìlú Ọ̀yọ́. ìjọba àpapọ̀ ti Nàìjíríà ń gbọ́ ìjọba ìpínlẹ̀ àwọn náà ń gbọ́ ó ṣe iṣẹ́ lé lórí torójú ọ̀nà tó bá ti lè di pé ó fẹ́ máa gbẹ̀mí èèyàn kéèyàn ó mójútó ni tí ọ̀nà Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́ náà àti Ọ̀yọ́ sí Ìlọrin àmì Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin ẹ dákun o ẹ̀yin tẹ́ ẹ bá wà lójú ọ̀nà yẹn ẹ láṣẹ ń bẹ bá a ṣe ẹ dákun ẹ jọ̀ọ́. káwa tá à ń ṣe ń lo ojú ọ̀nà ọ̀hún káwa náà máa rọra ṣe nígbà tá a bá ń lo. bàtà ti mọ̀ pé ojú ọ̀nà ò dáa ẹja máa lọ jẹ́jẹ́ ẹja rọra ṣe o ẹni tí ó kù láyé làwùsá ń kó ní sọ̀nù ń kú o ẹni ó délé pẹ̀lú àlàáfíà ara òun lọ́mọ kọ́ wà o kọ́dọ̀ òun ló mọ máṣíìnì gún pẹ̀lú ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láṣẹ Ìdùmarè ohun aburú kan kò ní í ṣe wa o 07047777064 lójú òpó tẹ́ẹ̀fì bá wa dá sí. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ máa o. ìyá ọlọ́gẹ̀dẹ̀ ní látòkè o. ẹ káàárọ̀ rama. ẹ kú ètò. àdúpẹ́ ìbàjẹ́ o. àmín. ọ̀rọ̀ àwọn tó ń fi máṣíìnì lálẹ́ náà ti ń tanná ó sì máa wá sáré lọ́hùn nífẹ̀ẹ́ mi wá ṣòfò. àmín o. ọkùnrin àti ń ké tó ọ̀hún náà wọn ò gbọ́ o. ọ̀dà. ẹni ṣòro ní ìpàdé àyín gbà o. àmín ẹ ṣé màmá àwa tá a ní máṣíìnì kìí ṣe oní máṣíìnì nìkan o àwa tá a ń lo ọkọ̀ gan àwọn míì iní ojú kan ni yóò tàn yóò wá lọ fi iná òun sí ẹ̀gbẹ́ kan tàbí kó fi sáàrin. àbí kó tiẹ̀ mú torchlight dání. tó èyàn wá mọ̀ wò pé báyà máṣíìnì ń bọ̀ irú nǹkan yìí ẹ̀mí ò láàárọ̀. irú mọ́tò bá tún lo torchlight. kí ló wá dé àwa èèyàn a sì máa sọ wípé ìjọba níjọba ní bá a ṣe náà ọkọ̀. nǹkan tí ìwà tẹ́lòmíì ń wù láàrin ìlú tàbí láàrin àdúgbò rẹ̀ ẹ máa wò ó pé ṣé èèyàn náà sì lélẹ́yìí báyìí. ó ga o. èèyàn náà pé. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ kú ètò ambassador. ẹ káàárọ̀. abẹ́rẹ́ kiri ẹ̀ níjì sọ. àmín Ọlọ́run. aláyé jimoh ìyá ni wúrà ni. ẹ káàbọ̀ padà. ẹ káàárọ̀ sà. ẹ dákun ọ̀nà ẹwà ọ̀nà ẹ̀gẹ̀nẹ́ yìí àròjọba àpapọ̀ àti stéèjì o wọ́n dákun wọn bá mójú kójú omi ò tó dé o. ọ̀nà ẹ̀jẹ̀ wa ọ̀nà gbádùn wa ní ni o ẹ bá ní ohun tójú wa rí lójú ọ̀nà nídìílẹ̀ nùgbà wọn kú tí wọn ọ̀yà sí àwa tá à ń lọ bẹ̀rẹ̀ àmọ́ ohun tójú wa rí òkun wọn dákun torí Ọlọ́run. ọ̀dà àwọn tí ọ̀rọ̀ kàn àwọn náà wọ́n ń gbọ́ ọ̀nà ìgànná. ẹ dákun ọ̀nà ojú ọ̀nà ìgànná ojú ọ̀nà yẹn tiẹ̀ tán bá ṣe aláì yóò líǹkì àwọn ọrọ̀ ajé tí ó jẹ́ kó rọrùn ìgànná sókè ò yẹn. bẹ́ẹ̀ni ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ sà obi o. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ abẹ́rẹ́fẹ́. ẹ káàárọ̀ sà. ẹ kúṣẹ́. àdúpẹ́. ẹni iṣẹ́ yóò ní gbé ìrètí lọ́wọ́ orúkọ ìbílẹ̀ tí ń pè. àmín o. lọ́dún ìwọ̀n yẹn pákẹ́lá tajú àwáyé ni. ẹ káàárọ̀ sà. ẹ rí lórí ọ̀tọ̀ ààbò ẹ̀hún tí èèyàn bá ní àmójúkò fún ẹni tí èèyàn mójútó ni bẹ̀rẹ̀ látòrí ọmọ bí èèyàn bá kẹ́fìn kankan pé nǹkan ń ṣe ọmọ kéèyàn tètè ké gbàǹjarè síta kó lè bá àríwó sàn lórí rẹ̀ kó ní pọmọ lọ́wọ́ wa. ẹ̀ẹ̀kejì wọ́n fẹ́ rọ àwọn táwọn wakọ̀ ó pọ̀ jù láàrin ìgboro kò ní sẹ́rù nínú mọ́tò àwọn obìnrin ó gan ọkọ̀ lẹ́yìn obìnrin tọkọ̀ bá yíwọ́ wọkọ́ náà tàbí bá já ló gálọ́pì nǹkan tọwọ́ ọmọbìnrin bá já lórí òkè wọn á ní lágbájá jábọ́ lẹ́yìn ọkọ̀ lágbájá. èmi fẹ́ kí wọ́n jẹ́ ká máa ṣàkíyèsí o káwọn obìnrin ọ̀hún ní oṣù gbọ́nà dáadáa. bàbá ọlọ́kọ̀ gẹ́ ń kọ́. àwọn máa ké fún wọn ṣùgbọ́n mi gbọ́ ẹ̀rù wọn. àwọn onímọ́tò mi yóò dàbí wà jẹ́ pé wọ́n fẹ́ gbé wọn ni. obìnrin náà bá ń gbé mọ́tò obìnrin tó bá ń gbé mọ́tò Saheed ló kọ́ rẹ̀. Saheed lóòótọ́ mọ̀jẹ̀ Saheed ọ̀sẹ̀yàwó gbọ́ mu. obìnrin tí bá ń gbé mọ́tò ebo kan náà ni wọ́n kàn ń pè lóko obìnrin. ìyẹn ni pé ọkùnrin ni Saheed nìkan ni wàá mọ̀ ń jẹ́ àrí kò sórúkọ ọkùnrin míì tó ju Saheed lọ Saheed ọ̀sẹ̀yàwó. ká ní Sunday ló kọ rẹ̀. múra àbí ká ní David. hello ẹ káàárọ̀.
Akó èso. adúpẹ́. Ìyá bàbá àtọwọ́ pọ̀ máa ń yan. ẹ̀yà aláàgẹ̀ káàárọ̀. Àdúpẹ́ sá o gbélé o. Tó káàró lè títí ìṣẹ̀sì yìí ní tiwa o. Èyí bẹ́ẹ̀ ni sà. Àwọn ọmọ skul táwọn èèyàn gbé machine fún 6 ní 5 wọ́n wá mú ẹsẹ̀ wọ́n wá gà lérí machine báyìí pẹ̀lú eré burúkú. Ẹ wo títí ọ̀nà ẹgbẹ̀dẹ̀ tí wọ́n ṣe títí ìṣẹ̀sì yẹn ṣe mọ̀ pé free ni ẹgbẹ̀dẹ̀ mọ́ ṣe ń wa rọ́bìṣì láàárọ̀ yìí. Báwọn bí wọ́n ní gbé machine fún wọn ni o báwọn náà ni wọ́n ní machine o wọ́n á kóra wọn sínú rẹ̀. Àjáde ìwádìí òde tọ́ sí wa yìí o. Àmì ẹ̀dákun ẹ̀yìn òbí. Wọ́n ń ké ní ìsìn o. Tó bá ṣẹlẹ̀ tán kéé mọ lẹ́yìntà wa nìkan. lọ́wọ́ àmọ̀dé pé ìyá alẹ́ ọ̀kẹ́ kan ni ó ti fẹjú mọ́ lánàá. àwọn ìyá yẹn ò ráyè. tọ ìyá alẹ́ ọ̀kan gan-an wọ́n ti ń wá báyìí òun ó ṣe dá báyìí kò sí. ní tí Nàìjíríà ń sọ ìwọ̀n àráyè lọ mítìn gan mọ́ epo ti wọ́n. epo wọn o. ẹni tó mu gàrí sùn ni ó fò lóru. ìyá alẹ́ ọ̀kẹ́ tí ó fẹ́ jẹ fried rice. ẹ wo ẹ jẹ́ ká tètè ká mójútó àwọn ọmọ wa ẹ jẹ́ á kìlọ̀ fún wọn àwọn ọmọ yẹn gbọ́ ẹ kàn mọ́ lẹ́yìn sọ fún wọn ni èmi ti rẹ́ nìkan tí mo dìdí pèpè ọmọ rẹ̀ ó ní wọ́n yẹn gbọ́ ni ọ̀dà wọ́n yẹn gbọ́ ìgbà bá ṣẹlẹ̀ tán ó mọ̀ bóyá ń gbọ́. ká ṣèwé ẹ jẹ́ á kìlọ̀ fáwọn ọmọ wa káwa náà ṣe kìlọ̀ fúnra wa ṣe bí tọmọ kékeré wọn wí àgbàlagbà míì tó jẹ́ pé ìwọ òun ló ní machine fúnra rẹ̀ eré àsápajúdé. bàbá àwọn àgbàlagbà míì wà tó jẹ́ pé ẹ tún mọ̀ wò pé àgbàlagbà ẹ tún mọ̀ sọ fún wọn pé àgbàlagbà dẹ̀ níyìn tí wọ́n bá sáré kọjá wájú ọ́fíìsì wa yìí náà nǹkan ẹ mọ̀ ká ẹ tún wá mọ̀ bí wọ́n pé àgbàlagbà ara yín. tọ́ ẹ̀lú ẹ káàárọ̀ o. egun yín sì ti worn out. ẹ̀lú ẹ káàárọ̀ sá o. káàárọ̀ o. àpò ẹ̀ ní ṣèwé o. àmín o. ìyá ọmọ gbàdé láti ìlú Òṣogbo. ìlú Òṣogbo. wọ́n dá wá ṣe ilé Òṣogbo wá padà. láti bí ọdún bíi 6 wọn ọ̀yà sí mọ́. èwo kí ni ẹ. wọ́n dákun wọ́n ṣàánú wa. iní ọba àbínẹ́ wo. iná ìjọba. ọdún 6. ọdún mélòó lẹ pé. láti bí ọdún bíi 6. ìpínlẹ̀ wo lo ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ló ṣoògùn. ìpínlẹ̀ Ṣẹ́yìn ni. ọmọ state wo ni minister of power náà. kì í sẹ́yìn mò ń bi abẹ́rẹ́ kéré. ìyá ń bi yín ebó ń bi ìyá ni. abẹ́rẹ́ kéré ọmọ state wo ni minister of power. minister for power ọmọ state wo ni ná. ọmọ state wo ni tẹ́lẹ̀. èwo ni tẹ́lẹ̀ ṣé wọ́n máa ń change state ni. èmi ń bí ọ́ ni. ebo máa ń kàròyìn. ìwọ ń ṣètò. àbí ìpínlẹ̀ Ọ̀yọ́ kan wọ́n sọ pé àwọn wà ní. ṣébí wọ́n lọ ń sọ̀rọ̀ sókè ó yẹ kó lè mọ́ bí gbogbo sọ̀rọ̀ sókè. èèmọ̀ alákòóbá ló fẹ́ yá ó sáré yẹ. ok ọwọ́ à ń bi èmi àbí. ó sáré yẹ. ó ń bi mí èmi ò mọ̀. èmi náà ò mọ̀ o. ìpẹ́ ọ̀kan tá a gbé kẹ́yìn rèé o ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹ pètò. àdúpẹ́. orúkọ mi ni Ọlálẹ́kan Jímọ̀ láti ìlú Ìsẹ́yìn. à ń gbọ́ yín o. lórí àwọn gádà wa a kàn ń dúpẹ́ lọ́wọ́ alága ìjọba ìbílẹ̀ Ìsẹ́yìn Honorable Razak fàjìràn fún gádà wa ní faramọ́ra ní wọ́n 5 tí wọ́n bá wa ti àṣeyọrí rẹ̀ wọ́n ti ṣe parí. wọ́n ti parí ẹ̀. wọ́n ti parí ẹ̀ gádà wa ní faramọ́ra. mọ́tò ti ń gbabẹ̀ kọjá. ó ti ń gbabẹ̀ kọjá gbogbo àwọn tíṣà gan torí secondary school wà ń bẹ̀ yẹn. akí alága ìjọba ìbílẹ̀ yẹn ipe wọn kú iṣẹ́ àwọn tó kù náà. wọ́n dàpọ̀ wọ́n bá wa ṣe 6 light wa náà ní wọ́n 5 wa ní faramọ́ra 6 light wa. ẹ jẹ́ wọn ó ṣe róòdù àwọn míì náà nà àwọn bàbá iṣẹ́ ìjọba ìbílẹ̀ iṣẹ́ náà kọ́ ni. àwọn gádà tó dẹkùn náà Ọlọ́run kún wọn lọ́wọ́. torí bàbá àdúrà wáyé náà àwọn náà máa ń sọ ojú ọ̀nà kan. ẹ wá gbọ́ bàbá tó pè láti Ṣẹ́yìn ẹ wá ra káàdì tàbí ẹ mówó táṣẹ́rẹ́ wá kábà ní fi kí. ẹ wá fi lù wọ́n lọ́gọ̀ ẹnu ẹ tún wá béèrè ntẹ́ tún fẹ́ míì lẹ́yìn ìgbà tẹ́ bá lù wọ́n lọ́gọ̀ ẹnu tán ẹ tún wá béèrè nǹkan míì tẹ́ fẹ́ sẹ́mọ̀ pé bí náà láti jọ ń kọlù wọn áùtù wọn bá ń tán ṣeun ẹ wà dúpẹ́ ẹ tún wá tún béèrè míì. bẹ́ẹ̀ni bàbá tó pè wọlé sẹ gbọ́ ẹ mówó kékeré wá kábà yín fi kí wọn ní yàní ọ̀tọ̀. pẹ̀lú bíríìjì tí wọ́n ṣeun so ìgbà tí wọ́n ṣe àwa náà là ń pariwo kí ló já fún yín láǹfààní ṣùgbọ́n tẹ́ wá fẹ́ tún wọn kí dáadáa tẹ́ tún wá fẹ́ béèrè nǹkan míì káwọ bá yín ṣe níṣẹ́ tiwa. bẹ́ẹ̀ni ó já máa fi léyìí ká máa fi dágbére báyìí. ẹ ṣeun jàre àní rí jù báyìí lọ lórí ètò àjímúná fún ti tàárọ̀ yìí adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ wá láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ bí ó ṣe kó tó dìgbà míì tá a mọ̀ pàdé lórí àwọn àkọ́tún ètò ní ìkànnì yìí ambassadọ̀ Ọláníwájú Álímì ló kọ́ mi èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo pátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ́ ẹ má gbàgbé o
ààwẹ̀ ti dé tán o abẹ́rẹ́kẹ́rẹ́ yẹ ká ti máa lo àwọn kíní ẹ̀ o ó dín lóṣù kan báyìí o ààwẹ̀ ti dé báyìí ẹ gbé ìpolówó yín wá ẹ gbé àwọn ìpèsírun wáàsí ìdájí àti tọ̀sán àti gbogbo ẹ̀ ẹ gbé wá gbogbo ẹ̀ ẹ tètè wá ra táìmù wọ́n mọ̀ tí ń ra táìmù àwọn àkókò kan wà tó yẹ pé sẹ́mi pé ilé mọ̀ béèrè táìmù báyìí lẹ fẹ́ àwọn táìmù kan wà tó yẹ pé wọ́n sojú ṣáájú o mo sì mọ̀ o àwọn táìmù kan wà first come first serve ni ẹ ṣeun àwọn táìmù kan wà tó yẹ pé ẹ lò last year Alhaji Yaniwura àwọn táìmù kan wà tẹ́ ẹ lò last year ó yẹ kéèyàn máa kọ́ọ̀lù gbogbo yín ní ká ẹ lè tètè wá rà á so ẹ jẹ́ ká tètè wá ṣe pàápàá kó tó di pé gbogbo ẹ̀ wọnú àwẹ̀ ti dé tán ẹ mọ̀ jà sẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá sì máa ń ṣiṣẹ́ olóore nínú àwẹ̀ náà ẹ tètè ṣe èmi náà láwẹ̀ ni mí tẹ́ bá fẹ́ abẹ́rẹ́kẹ́rẹ́ tẹ́ bá fẹ́ náwó nǹkan àwẹ̀ sí mi màá gbà á ẹ wò ó ebi ò ní kú o ẹnu mi ti ń gbẹ kalẹ̀ báyìí ìmẹ́nu ẹ̀ ti ń gbẹ ẹ wò ó káwọn bá ìkúdẹ́gbẹ̀ra ó dàbọ̀. tó abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lorúkọ mi mò ń kí yín wípé ẹ kú ìtẹ́tígbọ́ wa láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ wákàtí kan àbọ̀ náà kọ́ lókùdíẹ̀ tí ó fi rókògó yìí láti aago 7 tá a ti bẹ̀rẹ̀ aago 7:30 ó máa ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ adúpẹ́ wípé ẹ bá wa gbọ́ ìròyìn àjímọ́ná àti abala fìjìláńtẹ́ láàárọ̀ yìí ẹ jájọ pàdé tó bá di aago 6:30 sí aago 7:30 lórí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún ti òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣàì gbẹ̀mí débẹ̀rẹ̀ dán ìpàdé wa yóò tún di ìrọ̀lẹ́ o ó dìgbà. ó jálálá ó kọlẹ̀ dùn ìkànnì ZIP 89.1 FM àgbọ̀dúnú fún gbogbo elétí ayọ̀. ẹ bá ń kalẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò máa wọlé tó bá wọlé tán bí kò máa jáde ní mọ́rí àbá àbíkàyà Ramadan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ramadan Kareem. Alhamdulillah. Ya ayyuhallazina amanu kutiba alaykum siyam kama kutiba alal ladzina min qablikum la'allakum tattaqun. Èyí ni iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ZIP 89.1 FM.